Fuck. Shit. Fuck. Let's come together. Let's go. Fuck. Fuck. Ẹ jẹ́ ká pa àwọn èèyàn wa wọlé dáadáa. Ẹ má jẹ́ kí Mark ilé ṣe yín ẹ̀yin oníṣekúṣe. Àìrìnjìnà kò jẹ́ kára bùkẹ́ ọ̀kẹ́rẹ́. Bàbá rìnrìn àríbi pẹ́pẹ́yẹ gbọ́mọ pọ̀. Iṣẹ́ oko ṣe lára oko kọjá ọpẹ́ orí. Òbó obìnrin kan kò lè kà rárá. Ọba tí ń kéré ayọ̀ fẹ́ nìkan. Èmi kọ́,
ìṣẹ́jú méjì. Òjò tó fàtẹ́gùn ó fi fáwọn obìnrin kan. Bẹ́ẹ̀ni. Èyí ó jẹnu kọlẹ̀ ó fi fẹ́ lòmíràn. Mi ò fẹ́ ọlọ́run mi ò fẹ́. Májèkò mi yóò relédè mi ò ẹ̀bẹ̀ ni mo bẹ̀. Àmìlá olúwa mi àmì àṣẹ. Ọlọ́run tó ṣẹ̀dá òdò tó lọ́dọ̀ kó ládó. Tó múre bọ̀ wálé. Ló ṣẹ̀dá ìgbàrà òkè. Tó lọ gbẹ pọ̀ nígbàrà o. Tó gba agbára bọ̀. Èdùmàrè tó dánmú lọ̀rọ̀ ló dá pẹlẹbẹ. Ṣàánú mi olódùmarè. Ṣàánú fún mi. Má jẹ́ kẹ́lẹ́kọ̀ọ́ mi ó bọ́. Kẹ́lẹ́kọ̀ọ́ mi ó bọ̀. Má jẹ́ kẹ́kọ̀ọ́ mi ó bọ̀. Àmìlá olúwa mi Má jẹ́ àmì pàdánù oko. àṣẹ. Ṣàánú fún mi o. Má jẹ́ kọ̀ mi ó bọ́. Má jẹ́ kẹ́kọ̀ọ́ mi ó bọ́ o. Má jẹ́ kẹ́lẹ́kọ̀ọ́ mi ó kú. Má jẹ́ pàdánù oko. Orí mi ẹlẹ́dàá mi ṣàánú mi. Yọ́nú sí mi, má jókòó mi ó dákàntì. Má jẹ́ kókó mi ó dàpọ̀ sí lẹ́nu oko ọkọ̀. Ṣíjú àánú wò mí. Má yọ̀rọ̀ oko lọ́rọ̀ mi. Ẹlẹ́dàá mi ṣàánú mi. Má yọ̀rọ̀ owó lọ́rọ̀ mi títí wò fi wọlé sí. Ọba tí ń pínrẹ̀ ayọ̀ fẹ́ nìkan. Ọba tí ń pínrẹ̀ ayọ̀ fẹ́ nìkan. Ọba tí ń pínrẹ̀ ayọ̀ fẹ́ nìkan. Akọ́dá ayé o, ìbà rẹ ni mo ṣe. Olùdá oko, olùdá òbò, olùdá ẹpọ̀n, olùdá idọ̀, ìbà rẹ ni mo ṣe. Ìbà rẹ ni mo ṣe o, ìbà rẹ ni mo ṣe òòṣà òkè. Ìbà rẹ ni mo ṣe o, ìbà rẹ ni mo ṣe òòṣà òkè. Ẹjọ́ ojú mi ṣe. Ẹ kúrọ̀lẹ́, ẹ kú dédé wòyí, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Ẹ káàbọ̀ sórí abala ètò yìí o. Ẹ má gbàgbé o, fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra nǹkan tó máa jẹ́ kí oko yín tóbi, àbí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gbé òbò yín sí low mileage, tẹ́ fẹ́ kí òbò yín kó wà tightened, àbí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ nípa skin care, bó ṣe ń ṣe ìtọ́jú àrùn, bó ṣe ń ṣe ìtọ́jú ara, ẹ máa lọ sí iléeṣẹ́ Royal Skin Care. Royal Skin Care. Nọ́mbà wọn náà ni 090377777 435 09037777435. ẹ jẹ́ kí n tiẹ̀ pé play àwọn nǹkan kan téèyàn kan sẹ́ǹsì mi tó lo iṣẹ́ oko títóbi wọn. Ẹ mọ̀ pé mi gan mo máa ń sọ pé penis pump nìkan lò tẹ́lẹ̀, so eléyìí ó lo. ẹ kúrò lẹ́ o, mo kàn ní kí n sáré gbé sí létí ni pé woman tẹ polówó kíní yẹn fún ọjà ẹ̀ ń ṣiṣẹ́ o, product wọn ń ṣiṣẹ́ dáadáa o. Àwọn tó in lo fact oko líle. mo ọ̀dà kíní dick enlargement yẹn lọ́wọ́ wọn, mo ọ̀dà ìfàbúrò mi tó wọn àti ìyàwó ẹ̀ ń bára wọn jà gan lórí pókó ẹ̀ kéré, àbúrò mi dẹ́ lò nù òun gan-an ó padà sọ fún mi pé ó ṣiṣẹ́, ìyàwó ẹ̀ gan ló ṣiṣẹ́ gan. Product wọn dá gan o, product wọn dá, ó dá àti ọ̀dẹ̀ àdẹ̀ ti rí iṣẹ́. Ó nìyẹn o. Fún amókólé wọn, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tighten òbò yín náà, ẹ máa lọ sọ́dọ̀ wọn, ẹ máa pè wọ́n sórí 09037777435 Royal Skin Care. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ learn nípa ọ̀rọ̀ bó ṣe ń take care, look after skin, bó ṣe ń mix cream, bó ṣe ń ta cream, ẹ lọ máa lọ sọ́dọ̀ wọn, ẹ pè wọ́n sórí 09037777435. Global money transfer náà, gbogbo ẹ̀yin tẹ́ ń transfer owó lẹ́yìn bíbá yìí o l'Amẹ́ríkà ní Nàìjíríà, ẹ máa lọ sọ́dọ̀ Global money transfer. Global money transfer, àbí kẹ́ download app wọn, Gmot app ló ń jẹ́ Gmot app. Ẹ download app wọn, Gmot app ni ẹ lọ wò lórí Apple Store, àbí kẹ́ pè wọ́n sórí 074-833-84584 074-833-84584. Ẹ kúrọ̀lẹ́, ẹ káàbọ̀ sórí abala ètò yìí, ṣé dáadáa ni mo bá yín. Gbogbo ẹ̀yin ẹ jọ̀ọ́, kí ló fà á
torí mi ò fẹ́ pẹ́ lórí ètò yìí kí ló fà tẹ́yin obìnrin àwọn obìnrin kan náà máa ń sunkún náà dẹ̀ máa ń bẹ̀bẹ̀ wípé kí ọkùnrin máa lá òbò wọn kí ló fà tó fi jẹ́ pé àwọn ọkùnrin tún rẹ́dì láti máa lábò ẹ̀yin obìnrin tún gbóbò sá kí ló fà tẹ́ fi ń gbóbò sá ó ní mo ṣe bèrè lọ́wọ́ yín pé ìjẹ́ o ti experience kí idọ̀ ẹ kó máa mí rí mi sọ pé kó máa mí o kó máa mí kí idọ̀ ẹ máa mí bóyá tó bá ń lábò ẹ àbí tó bá fẹ́ dàmíra ìjọ ti experience pé kí idọ̀ ẹ máa mí rí ó ní mo ṣe ní mo máa pe àwọn obìnrin tó bá ti experience kí idọ̀ ẹ máa mí ẹjọ́ ẹ pè wọlé torí o ò lè experience kí idọ̀ ẹ mí tí wọ́n bá ń lá òbò ẹ bí idọ̀ ẹ bá mí ó máa ń mí bí ìgbà tí pẹ́pẹ́yẹ bá fẹ́ gbóúnjẹ mì àbí bí ìgbà tí adìyẹ bá fẹ́ gbóúnjẹ mì tí gbogbo ibi ọrùn ẹ̀ báyìí tó ṣe wá sílẹ̀ bẹ́ẹ̀ ni idọ̀ obìnrin ṣe máa ń mí tí wọ́n bá ń lá òbò obìnrin àbí tó bá ń fi idọ̀ obìnrin ṣeré kò dẹ̀ sí bó ṣe lè experience ẹ̀ tó ò bá fẹ́ dàmíra kò sí bó ṣe lè experience ẹ̀ tí wọn ò bá lá òbò ẹ̀ ìwọ tí wọn ò tí ì lábò ẹ̀ tí ọkùnrin tó bá sọ pé òun fẹ́ lábò tíyàwó ẹ̀ bá ti ń gbóbò sá wá bá mi màá bẹ ẹwọ́ ọmọ tó máa fi ice cream lábò ẹ̀ wá bá mi màá bẹ ẹwà ọmọ tó máa foyin lábò ẹ̀ àwọn ọmọ olóyin ládùn ló bò tí wàá tún wá gbé ice cream lé lórí gbogbo ọkùnrin tí ìyàwó wọn bá ti ń kọ̀ pé kó o má lábò àwọn tó dẹ̀ jẹ́ wípé jẹ́ kí dán mi lè mọ̀ jẹ́ kí dán mi lè mọ̀ bó bá jẹ́ mi ló làwọn ẹnu rẹ̀ ò jẹ́ kí dán mi lè mọ̀ jẹ́ kí ayé lè mọ̀ orin yẹn nìyẹn jẹ́ kó bomi lè mọ̀ o bàbá bó bá jẹ́ mi ló lóko abẹ́rẹ́ ò jẹ́ kó bomi lè mọ̀ ẹ máa expect ẹ ní time Valentine so ìwọ tó o bá gbà ipe ọkọ ẹ ló ní òbò abẹ́ ẹ tó dẹ̀ fẹ́ lábù ẹ kí ni reason kí lẹ̀ tọ́ ẹ láti máa refuse kí lẹ̀ tọ́ ẹ láti máa refuse nítorí pé tó bá yá ẹ láwọn ọkùnrin yìí wọ́n ń ṣèta ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kan pè mí lẹ́ni níwájú ọba ayé àti ọ̀run ó ní níjọ́ tó ń gbọ́ story tó ń gbọ́ show lábòlábò yẹn ó lóun dẹ̀ ń dà sára ó lóun wá lọ báyàwó òun pé kó jọ ó ní òun tóun fẹ́ lábò gan òun ò ṣe bí ẹni pé kinní kan ìwọ tóun fẹ́ lábò ẹ̀wọ̀ ló ń gbóbò sà òun ló mú mi wá ṣe kinní ilé ní wípé okay ẹ̀yin obìnrin tẹ́ ẹ ti experience tí idọ̀ yín bá ń mírí at what stage ni idọ̀ obìnrin máa ń mí kí ló lè fà á kí idọ̀ obìnrin máa mí àwọn nǹkan mẹ́ta ló lè fà á yín tó bá gbà á gbẹ̀kùn ìwọ tí wọ́n ti lá òbò ẹ débi tí idọ̀ ẹ ń mí jọ bá mi sọ experience ẹ fún àwọn obìnrin tí wọ́n sì ń sá fún pé kí wọ́n lá òbò wọn ìwọ tí wọ́n ti dó ẹ tí idọ̀ ẹ ń mí bá mi sọ experience ẹ fún àwọn obìnrin tí wọ́n sì ń gbé òbò sá tí idọ̀ wọn useless tí wọn ọ̀rẹ́ yàn fi idọ̀ wọn ṣeré I'm telling you jẹ́ kẹ́nu mi lè mọ̀ jẹ́ kẹ́nu mi lè mọ̀ bó bá jẹ́ mi ló lọ mú àyà rẹ̀ ó jẹ́ kẹ́nu mi lè mọ̀ ìwọ obìnrin tó bá ti lá òbò ẹ àbí tí wọ́n bá ti mú ẹ tí wọ́n ti fi idọ̀ ẹ ṣeré débi tó ń mí rí ẹ̀yin lẹ lè ní tẹ́ máa pè wọlé ìwọ obìnrin kí ni ẹkún obìnrin kí ni ìdààmú obìnrin tó ń dó okó kékeré kí ni ìdààmú yín ìjẹ́ ti dókó kékeré rí tẹ́ ẹ tún wá padà tí okó sì ń wù yín dó tí ò sí lára yín látàrí pé bóyá ẹ wà satisfied pẹ̀lú okó kékeré tẹ́ ẹ dó ẹ jẹ́ n kọ́kọ́ play àwọn voice note kan kí n tó máa gbà call ń bọ̀ àwọn kan ti. Hello ma ti ń ká ẹ kúrọ̀lẹ́ mà èmi wọn ò tí ì lóbò mi rí o ṣe gbọ́. ṣùgbọ́n tí n bá fẹ́ kàn mi ò sí ní ọkọ náà ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ni wọ́n wà but tó kó bá wù mí dẹ̀ ní anybody tí mò ń fẹ́ but tó kó bá wù mí dó tí bá ti mọ́wọ́ mi tí mo fi ń porí dán mi tí mo fi ń porí dán mi tí mo fọwọ́ níbi tó kó pọ̀ ẹlòmíì tún fọwọ́ porí dán kó tó dóko máa tù mí mo máa sùn gan-an. ṣe ń gbọ́. mo fẹ́ jẹ́ kí pé obìnrin damira kí ló ń ṣe lára àwọn èèyàn gan
mo ń bọ̀ ẹ jẹ́ n play àwọn voice note yẹn. àǹtí nǹkan ẹ káàsán ẹ kú iṣẹ́ o olúwo máa wà pẹ̀lú yín. ẹ ṣe fàdúrà lẹ̀. ilé ìtẹ́ ìbèrè yìí lágbára o wípé báwo ni oko kékeré. ẹ jẹ́ kí n tiẹ̀ pé mo ti sọ pé obìnrin yẹn pé mo máa pè é ẹ má wulẹ̀ jẹ́ n play ohun ẹ jẹ́ n pè ni. Hello. Yeah. Ṣé wọ́n báwo ni idọ̀ ẹ ṣe máa ń mí? Báwo ni idọ̀ ẹ ṣe máa ń mí? Àbí èwo ló fẹ́ sọ bẹ́ẹ̀? Tí idán bá ń mí, ó ti ní pé èèyàn ti dé stage tí kíní yẹn ti dùn mọ́yàn. Kò ń ṣe pé idán máa ń mí nìkan gan. Tí wọ́n bá ń jẹ òògùn tó máa gbé síbi idán yẹn gọgọgọgọ gbogbo ara àtẹsẹ̀ ló máa ń gbọ̀n títí dé orí títí dé ara. So kí o máa jẹ òògùn ó máa ń dùn. Jẹ́ kí n lọ. Hello? Hello? Kí ló dé tẹ̀ ń break? Hello? 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 Nbọ ajẹ́ ń tún wọn pè mo rí pé wọ́n tún ti pè mí kan tó ṣẹlẹ̀ nìyẹn. The number to call, I'ma go straight to the point. Lẹ́ni the number to call is +44 7404 851234. Fún àǹfààní ẹ̀yin tí mọ bí idọ̀ ṣe máa ń ṣe tí wọ́n bá idọ̀ ṣeré dé stage kan. Láftà tí wọ́n bá tún bá yín ṣeré tán gan ní ìgbà tó bá dá wà fúnra rẹ̀. Ó yẹ kí idọ̀ ẹ máa mí bí ìgbà tí pẹ́pẹ́yẹ fẹ́ gbé nǹkan mi. Ó yẹ kí idọ̀ ẹ máa mí bí ìgbà tí ẹ wò bẹ́ẹ̀ wọ́ mi ṣe ń ṣe yìí. Ní idọ̀ ṣe máa ń dìde lábẹ́ obìnrin. Ní idọ̀ tó bá gbádùn, ní idọ̀ tí oko bá dùn àti idọ̀ tí wọ́n bá túṣe dáadáa, ní idọ̀ tí tara ẹ bá mú dé gbogbo ẹ̀yin obìnrin tí ẹ ń sá tó jẹ́ pé ẹ̀yin kọ́ lẹ fẹ́ lá òbò torí àwọn ọkùnrin ló mú ẹjọ́ ìwà bá mi léni o. Nígbà tó ọkùnrin yẹn dẹ̀ ń sọ ìmí a máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé ilé ayé ẹ̀ ti pin pé àǹtí Yínká òun ò enjoy ìbálòpọ̀ pẹ̀lú òun enjoy kíní pẹ̀lú ìyàwó òun because ìyàwó òun sá òun ló fẹ́ gbẹ́nu sí pé ìjọ́ tí mò ń ṣe show yẹn báyìí gbogbo ara òun wet ni. ń bọ̀ ẹ má bínú o. Kí ló ṣẹlẹ̀? ẹ kúrò lẹ́ olóòtú bẹ́ẹ̀ ni ó máa mi tó a máa gé. Ẹ jọ ẹ lọ jàre ẹ bá rí nǹkan sọ ẹ shut up ni mo sọ. Hello? 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 Hello, Ìṣòyìnká. Ẹ̀wẹ̀ mi ò like voice yẹn jàre má kó kíní bá mi má kó rẹ̀wẹ̀sì bá mi. Hello? Hello, àǹtí Yínká. Mo ń gbádùn yín jàre ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láàrin oko kékeré kẹ wá mú sórí bí idọ̀ ṣe máa ń mí kí ni ìyà tí èèyàn máa ń rí lórí oko kékeré. Oh my God kí ló ṣe service lénìí. Báwo tó ṣọ́ọ̀fù yìí. Hello ẹ kúrò níbi tí fóònù yín ti ń break náà. Mo ti padà síbi tó ṣe téèyàn bá wà àǹtí Yínká tó jẹ́ pé èèyàn ní ẹni tó ṣe pé oko kékeré ló ní ó sì mọ̀ ọ́ lò èèyàn ò gbádùn ẹ̀ kò ní níyàn lára kò sí ìnira kò sí ìyọnu so ẹni tó bá mọ̀ ọ́ lò ni o kódà tó ṣe pé kíká ni o kíkó o gbogbo ẹ̀ ni yóò ṣe fún yàn. Èwo lẹ́yìn ti experience rí. Mo ti experience ẹ̀ dáadáa oko kékeré. Báwo ló ṣe wá? Mo ti experience ẹ̀ dáadáa. Èyí tó dáa tó jẹ́ pé ọmọ ṣe dáadáa tó jẹ́ pé kò ń ṣe onírìndọ̀rìndọ̀
mo ṣe èyí tí ò mọ̀ ṣe náà mo ti ṣe tó o ṣe rí ẹni tó mọ̀ ṣe tó jẹ́ pé okó kékeré ló ní. ẹjọ́ yẹn ti pọ̀jù fún mi jàre. Hello. Hello. Okay now mo block here straight ni gbà mélòó. Hello. ẹ má rojọ́ jù ẹ go straight. Ẹ go straight to the point. Ẹ go straight to the point. Ẹ má rojọ́ jù. Lórí ọ̀rọ̀ ẹ má gbọ́ lórí ọ̀rọ̀ bí idọ̀ ṣe máa ń mí, ṣé idọ̀ tí yín máa ń mí? Ẹ jọ̀ọ́ ẹlòmíì ẹ pè the number to call. Èmi ò fẹ́ gbogbo eléyìí tó ń kọ̀ tí yìí. Ó ń dárẹ̀wẹ̀sì bá mi. Mi like number ẹ bẹ ṣe ń call ni. Ó ń dárẹ̀wẹ̀sì bá mi. Network yẹn ni ò ṣe dáadáa. Ẹ má bínú network yẹn ni ṣe rí pé ẹni tí mo ti dó èyí tó ṣe wípé ó mọ̀ ọ́ dó dáadáa ó sì mọ̀ ọ́ tẹ̀ níwọ̀nba bó ṣe kéré náà ló ṣe lò ó tó lò ó gidigidi tó ṣe pé èèyàn ó tún wá lọ nítorí pé ó mọ̀ lò àmọ́ àwọn kan wà tó ṣe wípé torí mo méjèèjì ni mo experience ìkejì tó ṣe wípé kò mọ̀ lò ó kéré ó kàn ṣe àkàngbé òbò ni kò lè wọlé ara èèyàn ní ó da gbogbo omi ra ìwé ó ṣe yamayama ìyẹn èyí ò lè ta ẹ̀ ní. báwo wá ni idọ̀ ṣe tó bá ní idọ̀ mí báwo ni idọ̀ ṣe mí ìgbà wo náà máa bá obìnrin sùn tó idọ̀ ẹ̀ fi lè mí. àǹtí nǹkan idọ̀ á mí o. báwo ni idọ̀ ṣe ń mí. náà bá rí nǹkan tó bá jẹ́ tó mèrè ṣe tó ti kókó lá plate ni. ta ló ní plate ṣóbò ní plate ṣóbò lẹ́ ń pè ní plate. bẹ́ẹ̀ ni tó lè lá òbò ẹni tó lè lá òbò dáadáa òbò ní plate tó lè lá plate. ṣe rí bí ìgbà téèyàn gbé ọkùnrin car wash tán blow ẹ̀ ni fúnra ẹ̀ ló máa blow tá máa gbéra kòròkòrò ó má tẹ̀ sí rí àwọn lórí. ẹ jọ̀ọ́ the number to call is +447404851234 èmi ò gbé kọ́ yẹn mọ́ kọ́ yẹn ó ń pa aṣọ mọ́ mi lára èmi ò gbé yẹn mọ́. The number to call is +447404851234 ẹni kìíní sùúrù èmi ò gbé kọ́ yẹn mọ́ àwọn kọ́ tó máa ń jẹ́ kí ìrẹ̀wẹ̀sì máa bá mi èmi ò fẹ́rù ẹ̀. Tẹ́ bá fẹ́ pè ẹ wà níbi tí service ti dá tẹ́ bá mọ̀ pé ẹ wà níbi tí service ò ti dá ẹ pè direct ẹ máa pè kọ́ tó máa já tó máa dá ìrẹ̀wẹ̀sì tó ní jẹ́ kí èèyàn gbádùn show téèyàn ń ṣe mi ò fẹ́ yẹn. So the number to call is +447404851234 mo máa gbé show gbàǹkọ̀gbì kan wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ń try láti wo time tí mo máa ní stamina láti ṣe show yẹn torí ó ṣeé ṣe kí n tún ṣe show yẹn káwọn religious kinní kan kó tún attack mi but mo máa ṣe torí nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́ ayé tó ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ni máa ṣe show yẹn wọ́n ti gbé sí mi lọ́wọ́ bẹ̀ mo ń wo time tí mo máa lè ṣe time tí máa ní kìmí tí máa lè ṣe. Hello sister Yinka. Hello. ẹ kúrọ̀lẹ́ ṣe wà. oúnjẹ ẹlẹgbẹ́ síta yẹn idọ̀ oúnjẹ tó máa dùn jù ni oúnjẹ yẹn tẹ́yẹ̀ bá jẹ́ tó bá jókòó tì tó bá róbin torí ẹ̀ pé tó mọ̀ wọ́n ṣe ń lò. ṣé ìyàwó tí yín ò kí oúnjẹ tí mo láì jù ni ẹ. ṣé ìyàwó tí yín máa accept yín because mo gbọ́ pé àwọn obìnrin kan ò kí ń gbà kí wọ́n lá wọn why kí ló fà á. kò ń ṣe lọ́dọ̀ mi o kò ń ṣe lọ́dọ̀ mi lóòótọ́ kò láìkí sex bet oúnjẹ yẹn kò hàn bí dáa ó máa sílẹ̀ ni. tó bá wá refuse kí lẹ máa ṣe àwọn obìnrin tó ń refuse tó àwọn. ẹ máa rò pé ajá méjì ló ń jà ní tí n bá jókòó tì. no àwọn obìnrin tó bá refuse ọkọ wọn advice wo lẹ máa fún ọkọ wọn torí àwọn ọkùnrin kan sọ fún mi pé ìyàwó àwọn ò kí ń gbà advice wo lẹ máa fún wọn. àwọn ọ̀tọ́kọ nìyẹn o wọ́n ṣe máa ní pé ìyàwó wọn ṣe nígbà kán lọ síta kán lọ bá ẹni tó bá lè gbà fún wọn ẹni tó bá lè gbàrú ẹ̀ fún wọn kò possible kí ìyàwó má gbàrú ẹ̀ tí ìyàwó bá ṣe nǹkan tó bá fà tí ìyàwó bá gbà kókó ń wọ ìdí ẹ̀ ó yẹ kó lè gbà kí ọkọ ẹ̀ jẹ kó jẹ dọ̀ kó lá gbogbo kó wà kẹ̀ kó jẹ gbogbo inú ó máa dùn gan ó dájú ráìsì ló dẹ̀ dájú iyán àtẹ̀bà lọ. ìjẹ́ ti notice pé idọ̀ máa ń mí báwo ló ṣe máa ń mí mọ́ yín lẹ́nu gẹ́gẹ́ bí ọkùnrin. ó máa ń mí o ó máa ń mí tó bá ti ibi idọ̀ yẹn nǹkan tí bá ti kọ́kọ́ wà kí gbogbo ẹ̀gbẹ́ tí bá wà bẹ́nu débi idọ̀ yẹn straight down ó máa mí straight ni orí ẹ̀ máa dàrú wá ní látòkè
ṣùgbọ́n àwọn ní fi ṣe pé àtùrùkọ́ sí àwọn ọkùnrin míì náà ò mọ̀ jẹ ẹlòmíì máa da gbogbo ẹnu dé ni ẹni máa ti fi tọ́ọ̀gì yẹn bá ti tọ́ọ̀ṣẹ̀ bá ti wákẹ̀ ó máa speak in tongues ni á sọ̀rọ̀ wá jáde ni straight kò yí sí àwọn méjì kan jọ máa ṣe ni because èmi máa sùn sílẹ̀ ni òun náà máa wà níbi okó tó máa mú kó lọ ó máa gbẹ́nu sí mi lẹ́nu ó máa gbèdì sí mi lẹ́nu èmi náà máa sùn sílẹ̀ báyìí àwọn máa kẹ́nu síbi okó èmi máa gbẹ́nu síbi oúnjẹ best food. Okay. ilé máa dàrú straight ni o. Okay. Ẹ ṣé gan. The number to call is +4. The number to call is +447404851234. Ẹ̀yin obìnrin, kí ni problem yín láti máa refuse ọkọ yín pé kó má gbẹnu sábẹ́ yín? Àwọn ọkùnrin ló wá bá mi lénìí and hello? Hello? Ẹ kúrọ̀lẹ́. Ẹ kúrọ̀lẹ́ o. Hello, ẹ kúrọ̀lẹ́. Ẹ kúrọ̀lẹ́ o. Yeah, Tóbi ló sọ̀rọ̀ láti ẹ kúrọ̀lẹ́ ma. Ẹ kúrọ̀lẹ́. The number to call is +447404851234. I have not listened to your voice note, and I'm never going to listen to that voice note. Hello? Hello, Auntie Nka. Hello, sir. Mo ń gbọ́ yín. Yeah, ẹ kúrọ̀lẹ́ ma. Ẹ kúrọ̀lẹ́ o. Mo ń gbọ́ yín. Hello? Hello, ẹ pa Facebook yín. Mo ń gbọ́ yín. Ẹ kúrọ̀lẹ́, ẹ jọ̀ọ́ mo ní ìdí ọmọ tẹ́lẹ̀ pàdé máa bá mi. Ẹ tó lóun nídìí Kini tó ń play Facebook tó ń play tó dẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀ àti ẹ̀ tí mọ̀ pé yìí ò lè dóbò dáadáa torí a ti sọ several times pé kẹ́ má máa ṣe bẹ́ẹ̀. The number to call ẹ̀rì àwọn èèyàn tó fẹ́ pè mí kò jẹ́ kán rí mi pè. The number to call is +447404851234. Kí lẹ̀ ń sá fún ẹ̀yin obìnrin? Ìjọ ìdọ̀ yín máa ń mí. Ìjẹ́ máa ń feel pé ìdọ̀ yín breathe. Tí ìdọ̀ máa ń mí, tó bá sọ pé ìdọ̀ ń mí, ó máa ń mí bí ìgbà tí pẹ́pẹ́yẹ fẹ́ gbóúnjẹ mì. Àbí bí ìgbà tí ẹdìyẹ fẹ́ swallow nǹkan, bẹ́ẹ̀ ló ṣe yẹ kí ìdọ̀ abẹ́ yín máa mí. Hello? A mí bí ìgbà tí pẹ́pẹ́yẹ fẹ́ gbóúnjẹ mì. Àbí bí ìgbà tí ẹdìyẹ fẹ́ swallow nǹkan, bẹ́ẹ̀ ló ṣe yẹ kí ìdọ̀ abẹ́ yín máa mí. Hello? Mi fẹ́ gbọ́ rí. Hello? Kí lẹ̀ ń sá ẹ̀yin obìnrin? Hello? 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 Ẹ máa pa Facebook yín kẹ́ tó pè wọlé. Ẹ máa pa nǹkan tẹ́ fi ń wòran. Ẹ lè ṣe méjèèjì pọ̀. Kúrò àwọn èèyàn wo rèé? Hello? Ẹ pa nǹkan tẹ́ fi ń gbọ́rọ̀. Ẹ pa Facebook. Ẹ pa nǹkan tẹ́ fi ń gbọ́rọ̀. A ti pa ẹ kúrọ̀lẹ́. Ẹ kúrọ̀lẹ́. Yeah, ṣe rí question tẹ béèrè inú mi dùn. Question. Inú mi dùn lórí ìdọ̀tẹ́ ẹgbẹ́ báwo ni ìdọ̀ ṣe máa ń mí. Ìdọ̀ máa ń mí dáadáa. Ṣe rí ibi kan wà níbi orí ibi ìdọ̀ ẹ̀ tó bá dàbí ìdàtí pé bẹ́ẹ̀ ni ìtọ̀ ti máa ń jáde ó máa ń pọ́n tó bá gbẹnu sí dáadáa. Níbo ni ìtọ̀ ti máa ń jáde? Hello, ṣe ń gbọ́ mi. Mo ń gbọ́ yín, níbo ni ìtọ̀ ti máa ń jáde sà? Èmi ò mọ bí tí ìtọ̀ ti máa ń jáde láàárín ara obìnrin bọ̀ tí ibi kan wà níbi orí òkè ibi ìdọ̀ yẹn ibi orí ìdọ̀ yẹn oníwòfò tóró kan bẹ̀. Lókè orí ìdọ̀ ìwò níbo ni ìwò wà ń bẹ̀? So tí ẹ bá fẹ́ bóbìnrin sùn dáadáa tí ẹ bá fẹ́ gbádùn ẹ̀ tẹ bá sọ pé kó kọ́ lọ wẹ̀ kó tábà kó wà òkè tẹ bá gbé ẹnu sí ibi Kini yẹn máa sọ̀rọ̀ jáde ni tó yẹ pé inú ẹ̀ máa dùn tó máa lọ lọ́tún tó máa lọ lósì ní. Mo fẹ́ bèrè lọ́wọ́ yín níbo gangan ṣẹbẹ̀ níyàwó lé. Oníyàwó lé. Níbo nìtọ̀ ti ń jáde lábẹ́ obìnrin? Ṣé lórí òkè ìdọ̀ ni àbí nínú òbò gangan? Yà lórí òkè ìdọ̀ yẹn gọgọgọgọ ni mò ń sọ̀rọ̀ lórí sọ̀rọ̀ lóòbò orí òkè ìdọ̀. Ṣé orí òkè yẹn ṣé òbẹ̀ ni ìdọ̀? Àwọn méjì ló wà bẹ́ẹ̀. Ṣé orí òkè ìdọ̀ yẹn nìtọ̀ ti ń jáde? Bẹ́ẹ̀ ni lórí òkè yẹn gọgọgọ. So awẹ́ méjì ló wà bẹ́ẹ̀. So àárín awẹ́ yẹn lọ sókè yẹn ni mò ń sọ̀rọ̀ lé lórí. Okay. Lórí òkè ojú ìdọ̀ ni ìtọ̀ ti ń jáde.
níbi orí òkè níbi orí òkè yẹn èmi ń ṣe fún ìyàwó mi dáadáa. ẹ ó dàn ẹ jẹ́ ká gbé hello. hello. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́ràn tí bá ti ń gbé kọ́ yín báyìí máa ṣayín sí gálò gbàgà ni máa block yín bí bá ti ń gbé báyìí máa ṣayín sí gálò ni. hello Àtìyínká. ká. èmi ló pè lẹ́kọ̀ọ́ yẹn Àtìyínká ẹjọ́ mo ní ìdá ajunari tó jẹ́ single mother. ìyẹn kọ́ là ń ṣe ń bí báyìí sí. hello. ẹ̀dá Àtìyínká ẹ̀kọ́ ọ̀lẹ́ mọ́. ẹjọ́ mi ò like o voice yẹn ṣe lè fi live sí. báyìí nǹkan. mo ń gbọ́ yín. ṣe rí tọ́pù ìtẹ́ ìfúnlálẹ̀ ẹ̀ ìní gan mo ti ní experience yẹn rí. mo ń bá obìnrin kan ń fọ́n pàkànjọ́ kan mo ń láì dọ̀ ẹ̀. ṣé má sọ fún mi pé mo ṣe ń láì dọ̀ ẹ̀yìn tó lè ní ìṣẹ̀lẹ̀ ló ń lọ ẹ̀ ń gbọ́ ó dẹ̀ wọnú ẹ̀mí ó dẹ̀ wọ inú ẹ̀mí. ṣé ó fèdè fọ́ ni. ó fi èdè fọ́ ó dẹ̀ wọ inú ẹ̀mí. ngbà tẹ́ ń ládùn ẹ̀ kí làwọn ohun tó ń pè jẹ́ lè sọ èdè. ẹbí bá dípẹ̀ ló lè sọ. ó fèdè fọ́ ó wà lọ́sẹ̀lẹ̀ gbà tẹ́ wọ́n ń ládùn ẹ̀ wá lọ́nú ẹ̀mí. ẹbí bá dípẹ̀ ló lè sọ yíká ó wọ inú ẹ̀mí. ó yá ẹ̀yin gan mo ní gbogbo àti wá yá àwa ṣeré tán wọ́n ní mo ní ṣé wọ́n ti kọ́ tó sọ nígbà tá à ń ṣe ilé ẹ̀kọ́ wọ́n lóun rántí mọ́ nínú àwọn inú ẹ̀mí. mo lọ wọ inú ẹ̀mí náà fèdè fọ̀mà ni. nítorí pé ń ládùn ẹ̀. ó ń ṣe àdúrà ló ń ṣe fún mi lọ bó kò ṣe wọ inú ẹ̀mí nìyẹn ó ń ṣe àdúrà fún mi pé mo ṣe ayé máa yẹ kíní kan ayé máa dára máa ó kàn wọ inú ẹ̀mí straight mi. ẹ jẹ́ bá wa advice àwọn obìnrin tó sì ń gbóbò sáfọkọ wọn pé kó má la ìdọ̀ wọn ẹ dẹ̀ bá mi advice ọkùnrin yẹn ẹ bá mi advice àwọn ọkùnrin wọn bóyá kó lọ sórí ṣàbàrí kò lò. kọ́ mo lọ sí ìdarí kọ́ lọ ṣe wọ́n ń bẹ̀ ọ́ kọ́ lọ láìpẹ́. ẹ ṣe dàrí kọ́ lọ sórí ṣàbàrí kò lò because àwọn ọkùnrin yìí sọ fún mi wípé ṣe lẹ̀ ń gbé sá. mo ń bọ̀ mo ń lọ gbé kọ́ lórí Kini. mo ń bọ̀ wá báwọ̀. mo ń bọ̀ wá báwọ̀. The number to call is +447404851234. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má pè mí ṣeré tẹ́ bá ti pè mí ṣeré after ètò ẹ̀ tún ní rí mi pè mọ́ máa block yín ni mi ò ní sùúrù débẹ̀ ẹ̀yin náà ti mọ̀ pé mi ò ní sùúrù débẹ̀ máa block ẹ̀ ní gbàgám. ẹni tí fẹ́ pè mí là kí ló ṣẹlẹ̀. hello ma. hello yẹ. ẹ jọ̀ọ́ mo ní ìdánwò kan tó lè máa bá mi. Abo ti rí ìdẹ ọmọ ni ṣé èmi ń pín ọmọ lórí show mi ni. The number to call is +447404851234. Now tí ọkùnrin tó bá demand lọ́wọ́ ẹ̀ wípé òun fẹ́ láabẹ́ ẹ̀ tó o bá ti refuse kò mọ̀ pé wọ́n ló ti ọkùnrin yẹn síta. Mo sọ fún yín pé gbogbo nǹkan tí ọkùnrin bá ti béèrè lọ́wọ́ ẹ̀ hello ya ẹ jọ̀ọ́ ẹ sọ̀rọ̀ sókè. Ṣé dáṣẹ́tò ni o mo ti lá obìnrin náà rí báyìí tí tó jẹ́ pé ó gbé orí mi báyìí kò sí àdúrà tí ò ṣe fún mi tán o gbogbo àdúrà ló ṣe fún mi gbogbo àdúrà ló ṣe fún mi ó gbé orí mi báyìí ó fún wọn pa mí lórí tó bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà. ìyẹn tí ẹ̀kọ́ là ń ṣe lé ní àwọn obìnrin tó ń sá kí náà ń sá fún then kí ni ṣé idán máa ń mí. idán máa ń mí o. báwo ló ṣe lè experience kí idán mí. ẹ wo ní bí idán ṣe máa ń mí. hold on hello. hello màá fẹ́ dá sí tòní o. mo ń gbádùn yẹn àwọn ohun tí mo fẹ́ nìyẹn. ìyàwó tiwa ò kì í gbà ń tiwa o a lè ti gbà ní kámú. kí ló dé tó lóun ò kí ń gbà kí ni reason ẹ̀. ó ní pé bible support ẹ̀. bible support kí ni. ká máa gbẹnu sí òbò ni. báwo lẹ̀yin ṣe wá ń ṣe ọgbọ́n wo lẹ̀yin wá ń dá sí ṣẹ́yìn òjòbò rí báyìí. àjọ ṣe tẹ́lẹ̀ o kọ́dìjọ́ kan ló bá yarí pé kò sáyé o kìnìkan àti ṣé bí ìgbà méjì rè ó dẹ̀ máa ń gbàgbé dáadáa gan tó á bí ìgbà tá a bá ṣe kó ó máa sọ pé ó máa dá pé òun wà lọ́rùn
ìgbà tó dé báyà ó ní pé Bible support ẹ̀. ṣó máa ń gbà kẹ fíńgà òun. ó gbà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. nígbà tí ò bá gbà kẹ fíńgà kò dẹ̀ fẹ́ ká ní girlfriend. ṣé ó máa ń gbà kẹ mọ mú àbí Bible tún support yẹn náà. ó gba ọmú. bẹ́ẹ̀ kò gbà kẹ kò gbà. ọmọ àti káàtì kan sí kan náà ni. kò gbà fíńgà. èlé bá ti yàtọ̀ sí méjì ẹ̀ kò sáyè. kò gbà fíńgà náà. ó máa ń gba fíńgà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ẹ̀kọ̀ọ̀kan náà nìyẹn o. ẹ ó dàn bẹ́ẹ̀ yẹn àbí kí n pè yín padà. hello. hello àǹtí Yínká. hello mo ń gbádùn yín. mo fẹ́ dá ṣètò. yeah. so mo fẹ́ dá ṣètò ni. mo ń gbọ́ yín ọkùnrin yẹn tó ń sọ̀rọ̀ pé ìyàwó àwọn ò gbà. ó pọ́síbù kó yẹ pé wọ́n máa ń fi eyín bá ìpè ibi tí ìdán wọn wà. wọ́n ló ti ń gbà tẹ́lẹ̀. ó lè gbà tẹ́lẹ̀ ṣe mọ̀ yí pé àwọn ọkùnrin bó ṣe ń fígà obìnrin ó yàtọ̀ síra wọn. tó bá ti ọgbà míì wà tó yẹ pé tó bá ń dùn mọ́ wọn they will play roughly. And it's painful to the woman. And then obìnrin lè máa say yes you understand. But àwọn máa rò pé ó ń dùn mọ́ ni ẹ̀dùnmọ́ ó fi sáìní fún wọn ní sáìní ni. But ẹ mọ̀ kọ́ ọkùnrin tó bá ti lè dùn mọ́ wọn they will keep on ọgbọ́wọ́ lọ́ máa wẹ̀ sí understand. So ìyẹn ló lè fà á kí ìyàwó wọn kó fi sáì sọ pé Jésù sọ pé kìíní kan. Okay, tábà nísì one reason nìyẹn but second reason ṣé yóò fi pé àwọn míì wọn máa ń gbẹ̀sìn tó máa ní pé ẹ̀sìn ò gbà wọ́n láyè mọ́. But so possible because the reason ni wípé ẹ mọ̀ pé ìkan ṣá ló máa ti dì kan. Ó lè sọ tí wọ́n bá ti rí pé bí ọkọ òun ṣe ń ṣe nìyẹn kò dẹ̀. Àdìkẹ́ ẹ má jẹ́ ká blame ọkùnrin nínú eléyìí àwọn tí ọkọ wọn ò wá ṣe bẹ́ẹ̀ tí wọn ò wá àláwẹ̀ ńkọ́. Okay, mi ò mọ̀ nípa ìyẹn mi ò lè sọ nípa ìyẹn. Ọ̀rọ̀ ìyá mi hello. Hello bí nǹkan tí mo sọ fà nǹkan méjì tó máa ń gbà náà nìyẹn pé kọ̀ọ̀kan ká fíńgà àti ká dẹ̀ mọ́ mú bọ̀ ká gbẹ́nu sóbò ẹ̀. ṣé kò ṣe pé yìí máa ń gejẹ lóbò. àwọn tẹ̀lé pé Bible sọ ó máa ẹgbẹ́ àti ṣéǹbà méjì ó dẹ̀ máa ń gbádùn ẹ̀ gangan tó ẹ padà ẹ jọ̀ọ́ torí ọlọ́ ẹ̀yin pásítọ̀ tẹ́ wà lórí ìkànnì yìí ẹ̀yin pásítọ̀ tẹ́ ń wò mí ẹ má pè mí after this show tẹ́ bá fẹ́ kí iṣẹ́ yín kó bàjẹ́ láyé kẹ́ má rọrùn wọ̀ àtẹ̀yin imam tẹ́ ń wò mí ni o ẹ pè wọlé lóòótọ́ tó bá jẹ́ pé bíbélì ò fara sí pé kí aláòbò ẹ̀yin pásítọ̀ tẹ́ wà lórí ìkànnì yìí tẹ́ wà lórí ìkànnì yìí tẹ́ bá pè mí lẹ́yìn show yìí tẹ́ ẹ bá là wá lóye bóyá bíbélì ò fara pé ká láòbò torí mi ò mọ̀ bí Solomoni ṣe fẹ́ survive láàrin àwọn 700 kìíní tó fẹ́ láì lábò kankan nínú wọn mi ìmọ̀ bó ṣe fẹ́ survive. kì í ṣe prophet kì í ṣe kìíní but ọkọ̀ jẹ́ religion èdè maybe not ìgbẹ́ mọ̀ kéèyàn gbọ́ èdè religion let me say neutral religion. Let me say neutral religion ni. But ṣé mọ̀ gbà tó dáa gbé wáyé pé Bible support ẹ̀ ẹgbẹ́ àtijọ́ ṣé ń gbà méjì o ó gbà àgbà ìgbò máa ń gbàgbé gan ọmọ àgbà tí ìgbà ìgbò ti bá dànù bó lé ògùn ẹ̀ ó máa inú ẹ̀ gan máa dùn ó máa ní pé ó dà pé ó fẹ́ dákú pé ó dà pé ó wà lọ́run gbà tó tẹ̀bà yá ó ní pé ó dà ní pé Bible support ẹ̀ mo kàn ń wo nílẹ̀ láti gbà náà ní láti gbé oṣù mẹ́fà sí mo yá wo nílẹ̀. ẹ̀yin pásítọ̀ tẹ wà lórí ìkànnì yìí ṣé lóòótọ́ ni Bible support lábòlábò ṣùgbọ́n ṣé Bible support moko àbí ẹ̀yin tẹ́ ń wàásù nínú chọ́ọ̀chì ṣé ìyàwó yóò kí ń lábò yàn ẹ̀yin lẹ lábò jù ẹ̀yin tẹ́ máa lábò tẹ́ máa tún máa fi toothpick máa yọrun òbò lẹ́nu ẹ bá wa dá sí. ìyàwó tẹ̀gbẹ́ òtẹ̀gbẹ́nu tó kò mí rí. ọdún mélòó lẹ ti fẹ́ra yín tí ò gbẹnu sóko yín rí. So ẹ̀yin máa ń dóra yín bí odi ni okó àlùmọ́dì lẹ máa ń dóra yín bí ìgbà tó di méjì ń dókòra wọn ni. No, à ń dóra bí pásítọ̀ Mrs. ni o. Pásítọ̀ Mrs. gan já sí mò ń gbé kéèsì kan bọ̀ pásítọ̀ Mrs. gan já sí. God bless you ma. Pásítọ̀ Mrs. ẹ má jẹ́ ń bà nǹkan jẹ́ ẹ má jẹ́ ń bà nǹkan Pásítọ̀ Mrs. gan já sí mò ń gbé kéèsì kan bọ̀ Pásítọ̀ Mrs. gan já sí. ṣé ẹ gbọ́ mi mà olóyè tó dé. Pásítọ̀ Mrs. mò ń gbé kéèsì kan bọ̀ ó já sí.
Hello. Hello, Aunty Yinka. Hello, mo ń gbádùn yín o. Hello, Aunty Yinka. Hello, ẹ̀yin ọmọ ọjọ́ ẹ̀yin ọmọ Aunty Yinka. Ẹ káàbọ̀ sórí abala ètò yìí. Ẹ jáde fún yín. Àṣẹ Olódùmarè. Ẹ wò ẹni tí ò bá lábò kò tí ì rókódó. Aunty Yinka. Èmi ń gbádùn ẹ̀ o. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ń gbà kan lábò mi. Ọkọ mi wà lẹ́gbẹ̀ẹ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní láòbò mi, tó máa láòbò mi ní alẹ́ yìí, títí ilẹ̀ máa tún mọ́ máa dàbí pé kó máa fokó sí mi ń dì kí máa do ni bó ṣe máa ń ṣe mí nìyẹn. Àwọn obìnrin tí wọ́n gbà kí wọ́n láòbò wọn ti miss. Wọn ò tí ì gbádùn okó dídó rárá. Ọkọ mi wà lẹ́gbẹ̀ẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gan ti fẹ́ máa gbẹ́nu sí mo ní kó ní sùúrù kò jẹ́ bá ti yẹn ká sọ̀rọ̀ tán. Ẹ ṣé o báwo ni dán ṣe máa ń dìde. Tí wọ́n bá ti gbẹ́nu sí báyìí gbogbo ara mi máa gbọ̀n ni látòrí títí dé sàlẹ̀. Mi ò tiẹ̀ wá ní mọ bí tí mo wà mọ́ máa sọnù sórí bẹ́ẹ̀dì pátápátá. Aunty Yinka ẹ̀jọ̀ ayé yóò ní bàjẹ́. Ẹ bá mi sọ fún àwọn obìnrin tó wà ń bẹ̀ yẹn. Kán lọ kọ́ bó ṣe ń láàbò. Kán lọ kọ́ bó ṣe ń láàbò bí mo ṣe wà ní ìsìn ọkọ mi gan gbà lẹ́gbẹ̀ẹ́ mi. Ó lè testify sí. Ojú máa ń tì wọ́n ni wọ́n ti ń sá lọ. Bẹ́ẹ̀ mi wọ́n máa ń lá òbò mi dáadáa. Wọ́n máa ń jẹ idọ̀ mi ara máa gbọ̀n báyìí ni. Òbò tó máa lá tí wàá rí Jésù ní wàá máa rí Jésù nínú ẹ̀mí. Agbára ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ sáré wàá máa speak in tongues bí yàrá òkè. Èmi gan máa kọ́wọ́ sókè bá máa gbọ́n ní gbígbígbé. Ó máa dàbẹ́ ní pé ọjọ́ Pentikọ́sì tágbára ńlá sọ̀kalẹ̀ ni. Aunty Yinka ẹ máa bẹ́tò lọ. Ṣùgbọ́n ẹni tí ò bá jẹ́ kán lá òbò òun kò tí ì dóko. Ẹ ṣé mà. Ẹ ṣeun. Ó ní àwọn ìyàwó pásítọ̀ gan já sí. Tó bá rí àwọn ìyàwó pásítọ̀ tí wọ́n ń lá òbò wọn, àwọn wọn máa ń dán yàtọ̀ ní bọ́ pé 60 gan wàá mọ̀ páwọn ilé ọlọ́ọ̀lá wà lára wọn. Torí àwọn omi yẹn á gbọ̀sẹ̀sẹ̀ lára á fúyẹ́. Ẹ̀dẹ̀ fi religion balẹ̀ ayé jẹ́. Hello, mo ń gbádùn yín o. Hello, Aunty Yinka ẹ̀kọ́. Ẹ kúrò lé ìyá mi. Nǹkan tó lè máa sọ ni pé sẹ́ni èmi ò ṣe pásítọ̀ ọmọ pásítọ̀ mi ni èmi ò rí ibi tí Bíbélì ti kọ́ wípé béèyàn ṣe máa báyàwó èèyàn sùn rí àbéèyàn ṣe máa bọ́kọ èèyàn sùn rí. I think Bíbélì gan ó fún ọkọ àtìyàwó ní ọ̀wọ̀ yẹn láti satisfy ara wọn so that they can be together. Ẹ wá dúró ìyàwó tí Solomoni fẹ́ ṣe Solomoni ò ní lábò. Ẹjọ́ fẹ́ ìgbà tẹ́ ní èdè bá jọ ń ṣe nǹkan tẹ́ fẹ́ lẹ ṣe lè wà pọ̀ títí láéláé. Ẹ ṣé o ìyá mi. Èmi ò rí ti Bíbélì èmi láti kọ́ máa lá òbò mi o. Ẹ máa fẹ́ràn o. Wọ́n bá lè láàbò dákun. Èmi náà ni mo kó ẹni. Sísọ pàtì mi. Pé okó lè fi bẹ́ẹ̀ mú dáadáa. Ìwọ náà dẹ̀ gbogbo èmi náà dẹ̀ gbogbo mi dẹ̀ wàá mú fẹ́ràn. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ẹ̀dẹ̀ kí ń lábò ìyàwó yín tí ìyàwó yín fẹ́. Ẹ ń fìyà jẹ wọ́n ni. Ìjọ tó bá ti bẹ́ẹ̀ lábò ìyàwó ẹ̀ níta. Ó bọ́. Ó gbúdọ̀ má lá òbò ìyàwó ẹ̀ even one off. Ó ń fìyà jẹ ni. Adùn tó wà nínú lábò yẹn kò lè fi wé anything. Wọ́n lè ṣàyàn lè fi wé kankan ṣé ó kọ́ ìlọ kátà kíbọ̀ náà ni. Wọ́n tún ṣe nǹkan míì kan tó máa jẹ́ kó tún spice up. Ẹnì kan lè ní òrò pé Bíbélì àbí Kùránì lè fẹ́ ni ó lè wà èdè. Èmi bìlì pé Bíbélì gọ̀ọ̀tẹ̀ Ọlọ́run tó fún ohùn sí Bíbélì táwọn èèyàn ti translate ẹ̀. Ó fi ọ̀wọ̀ yẹn lẹ̀ fún ọkọ àtìyàwó láti ṣe bó ṣe fẹ́. Ẹ ṣé ìyá mi. Ẹ ṣé ìyá mi. Ẹ ṣeun. Hello. Hello, ṣé pásítọ̀ lẹ́yìn? Ìyà ni ìyà tóbìnrin bá ti fẹ́ tó o bá ti ṣe fún ìyà ló fi ń jẹ obìnrin yẹn. Ìyà ló fi ń jẹ obìnrin yẹn. Ìgbádùn tó wà nínú ẹ̀ kò tẹ́lẹ́gbẹ́. Ó máa ń múyàn gbàgbé òṣì ayé àti ìbànújẹ́ ayé ni. Ara èèyàn á relax, gbogbo ara èèyàn á wà, gbogbo nerves èèyàn á relax. Hello. Èmi ò fẹ́ voice tẹ́ gbé wọlé yìí o. Mo fẹ́ kí live wà nínú voice. Àti nǹkan mo ń gbọ́ yín. Mo ń gbọ́. Ṣebí
ṣé rí bí mo ṣe wà yìí orúkọ mi Lámídì rẹ̀ kó máa pè mí mo ń láyà òbò ṣé rí bí mo láòbò dé tí bá ṣẹ́yìn ní fún yín ẹ máa rò dábọ̀ lọ jalè tí bá ti bẹ̀rẹ̀ sí láòbò báyìí wọ́n á máa ja mí lè kan ní gbogbo ẹ̀yìn ọrùn mi báyìí ó máa ń lé mi lójoojúmọ́ èmi mo tún wá divide means mo tún máa fi ń láòbò ṣé rí wọ́n sọ pé eyín táyà ti ń bọ́ mọ̀ ìṣeré ló máa ti ń gègé èmi náà máa ń lu eyín òkè yẹn máa rọra fi sọ́ọ̀kì òbò yẹn hìn ó máa wà níbi ẹnu mi báyìí so mo ti fi dán òbò yẹn mo ti fi sí ibi tí ojú ọlọ́mọ òtó nìyẹn fún máa fi ahọ́n mi máa fi ra rìn díẹ̀. ẹ bọ̀ kó yẹ kẹ́ lo eyín rárá. Ṣàngó olùkóso ọkọ ya. èmi gangan mo invent ẹ̀ tí máa ti wá fi máa ti sọ́ọ̀kì dán síbi ibi ẹnu yẹn máa ṣe ahọ́n yẹn máa fi líìkì ẹ̀ àti ahọ́n òkè àti ibi ìsàlẹ̀ ahọ́n tó ṣe rọ̀pọ̀rọ̀pọ̀ yẹn kẹ́rí gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ wọ́n á máa ja mílẹ̀ kan lẹ́lẹ́yìn don't stop gbogbo ẹsẹ̀ á máa ń gbọ̀n gbìgbìgbìgbìgbì nígbà tí excuse bá fẹ́ ṣẹlẹ̀ so èmi gangan ẹ ṣe jàre ẹ jẹ́ ká gbé kọ́ mi ẹ ṣe hello ma. ẹ jọ mo live voice yẹn ṣe lè fi live sí hello ma. yeah. ẹ kú ètò ma ọlọ́run máa fún yín sí ma. yeah. ṣé rí ìkọ́ni tẹ́ ẹ sọ yẹn lóòótọ́ ni yóò bá gbẹ́nu sí dobìnrin máa ń nílò. ṣé get me ma. bọ́ girlfriend mi ó ti máa ń ṣe tẹ́lẹ̀ nígbà tó yóò sọ pé òun ò ṣe mọ́ pé wọ́n sọ pé kò dápọ̀ ọkùnrin tó bá ń ṣe pé wọ́n máa dí ògo ẹ̀ kù. ẹ má tó sọ pé kẹ́ bá wa pàn ìmọ́lẹ̀ sọ̀rọ̀ yẹn. èmi ò rí ibi tó sọ bẹ́ẹ̀ ọkùnrin tí ò lógo ọkùnrin tó lógo ọkùnrin tí ò lógo kí báwo lòbó ṣe ń dí òbò tó pé omi tó jáde lóbògó ń ṣara lóore báwo ló ṣe wá ń dí ògo kù òbò tó lọ ń dá tó pé bẹ́ẹ̀ ni ẹ̀dá ti ṣẹ̀wá ibẹ̀ làwọn èèyàn ti jáde nǹkan dáadáa ló ń jáde ńbẹ̀ báwo ló ṣe ń dí ògo kù àwọn ìwàásù tẹ̀ ń rí èmi ò mọ bí tẹ́ ti ń rí ìwàásù yẹn ẹlòmíì akọ̀dé pẹ̀lú kinní kan á ní wọ́n sọ pé ti bá dóbìnrin ní tó ti 50 wọ́n ní ògo mi máa wọ mi ẹ kò dé pẹ̀lú àwọn nǹkan tí ò tiẹ̀ méèkì kínní rárá mi mọ bí tẹ́ ti ń rí gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń rò pé orí idọ̀ ni obìnrin ti ń tọ̀ jáde ìwò tí obìnrin ti ń tọ̀ ó yàtọ̀ sí orí idọ̀ ìwò tí obìnrin ti ń tọ̀ ló wà láàárín idọ̀ àti ìwò ibi tó ń fi okó sí urethra kò ń ṣe ibi tó obìnrin ti ń tọ̀ jáde ó yàtọ̀ sórí idọ̀ ó dẹ̀ yàtọ̀ síbi tí wọ́n fi okó sí àárín méjì ló wà ìwò kékeré báyìí ni fún ẹ̀yin tí torí ọkùnrin yẹn ní orí idọ̀ kọ́ hello ìyá mi. ẹ kálẹ́ máa. mo ń gbádùn yín. Okolabi ló ń sọ̀rọ̀. Explain fún wa báwo ni kí ṣé kíní máa ń mí ṣé dọ́ máa ń mí àbí wọn kí. bẹ́ẹ̀ ni ó máa ń mí kémi tó marry mo kì í gbà kí boyfriend mi kó sọ̀tì mi torí pé ẹ̀rù ń bà mí pé tí bá lọ láìkẹ́ bọ̀ ìgbà tí mo marry mo kọ́ ọkọ mi mo sọ fún ọkọ mi pé mo fẹ́ ó dẹ̀ ṣe fún mi bọ̀ mo tún wá fẹ́ sọ reason tí àwọn obìnrin tó ṣe máa ń deny kọ̀ọ̀kan ìgbà tí ọkọ mi kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní lick mi tó dẹ̀ máa finger mi mo máa fi pé ìdọ̀ mi máa ń ta mí tó bá sọ̀tì mi náà ó máa ń ta mí nítorí pé hygiene yẹn kò tó so mo wá try láti máa mójútó bó ṣe máa clean tó ṣe mọ̀ pé àwọn ọkùnrin wọn máa keep nails so mo wá ń mójútó bó ṣe máa clean tó hygiene yẹn mo mójútó mo dẹ̀ really enjoy in fact ó help me láti máa wet more ó jẹ́ kí libido mi high and nígbà míì gan mo ti máa ń wà satisfy láti ibi pé kó stop yẹn nítorí pé in fact náà it's a fantastic experience tí mo ever ní. ọkọ yín dẹ̀ ni mò ń rí ó dà pé àáfàá gan lọkọ yín. bẹ́ẹ̀ni àáfàá lọkọ yín ó dẹ̀ mọ̀ bọ́lá ẹ jọ nítorí ọlọ́ọ̀kí ṣé yẹn wá ní kádùrà àwọn máa gbọ́ ọkọ yín ló fàyìn eléyìí dẹ̀kẹ̀rẹ̀ àáfàá eléyìí ó ju ẹni tí ọlọ́run gbọ́ tiẹ̀ eléyìí ó dọ̀tí. bẹ́ẹ̀ni àáfàá yín ó ju ẹni tó bá bọ́ ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lẹ́nu yẹn.
ó ní degree nínú Arabic. Bẹ́ẹ̀ ni ọkọ yín tèmi ń rí eléyìí ò dọ̀tí eléyìí ò ṣe àfà ẹlẹ́nu rírùn àfà eléyìí àfà Ọlọ́run tó clean ni kò sí àfà tó bá ńlá òbò tí àdúrà ò ní máa ṣe ìtẹ́wọ́gbà kò sí àfà tó ńlá òbò tó bá fi ẹnu yẹn wọ̀n tú yẹn máa wọlé àṣẹ ni àṣẹ ló wà lórí òbò àṣẹ ló wà lórí òbò níbo lẹ ti rí pé ìwé mímọ́ sọ pé kó má lábò àwọn tí wọ́n sọ fún yín pé kẹ́ má ṣe yẹn tó ṣe níkọ̀rọ̀ kò máa ṣe nǹkan kan fún yín ká tó lọ ẹ rán mi létí màá kọ̀ ra fún yín ní sample in tí wọ́n ṣe níkọ̀rọ̀ etí ò gbọ́dọ̀ máa gbọ́ báwo ni bílá òbò lílá ṣe kan ṣe aláàfáà báwo ni pé òun borí ṣe stop ọkọ ẹ láti lá òbò ẹ ìgbà tí ọkọ yìí ní jẹ́ onírè ṣe ìgbádùn wo ló wà lára obìnrin tí ọkọ ò lè fíńgà tí ò lè mú ọmú ẹ̀ tí ò lè lábò ẹ fẹ́ máa dóra yín bí odi àwọn odi gan máa fọwọ́ júwe òbò àtàfọ́jú wọn máa fọwọ́ júwe òbò júwe ẹpọ̀n ìgbádùn wo gangan tí ò bá ṣe pé bóyá ẹ̀yin obìnrin kan ẹ wicked ìgbádùn wo ló wà nínú pé kọkùnrin má lè lábò ẹ kọkùnrin má lè fíńgà ẹ kọkùnrin má lè tẹ ọyàn ẹ kó kọ sùn sílẹ̀ kó kọ dúró ẹ kò sífẹ̀ẹ́ mọ́ jẹ́ kọkùnrin yẹn máa bá tiẹ̀ lọ ta ló ń lọ ra ice cream tó ń gbéléwọ ọkùnrin pé yá dá sójú òbò mi ó yá máa fẹnu la agbára tó wà nínú òbò ọkùnrin tó bá lábò ó máa rí ṣe ni ọkùnrin tó bá lá òbò á máa rí ṣe ọ̀nà á máa là gbogbo kò tí ẹ gbọ́dọ̀ fẹ́nu yẹn ṣépè Ọlọ́run má jẹ́ ká rí kò ṣe dáadáa ẹnu tó fi ń lábò ó gbọ́dọ̀ fi ṣépè fúnyàn ìgbà tó ń pè mí lórí kí ló ń pè mí lórí fídíò call fún hello àǹtí ká kí lẹ ń pè ẹni sùúrù ṣé mi jọ̀rẹ́ ẹni tó fi ń pè mí lórí fídíò call ṣé mo jọ̀rẹ́ ẹni kí ló ń pè mí lórí fídíò call fún ẹ má bínú mà èmi máa block ẹni o mo ò tiẹ̀ tolerate rárá I will block you man ẹ má bínú irọ́ o tí ò bá ti lọ́pọlọ èèyàn máa ń kọ ni gbogbo ga how can you be calling me on video ṣé mi ò ń ṣe ọ̀rẹ́ ẹ mi ò ń ṣe family ẹ kí ló ń pè mí lórí fídíò fún to see what láti rí kíni èmi ò mọ ìwé mímọ́ tó sọ wípé kó má lè lábò mi ì dẹ̀ mọ ìwé mímọ́ tó sọ pé kí ìwọ obìnrin má gbé òbò sílẹ̀ fún ọkọ ẹ àbí pé kí ìwọ obìnrin kó má gbà kọ́kọ ẹ kó mu ọmú ẹ kí ìwọ obìnrin kó má gbà kí ọkọ ẹ kó lábò ẹ àbí kó fíńgà ẹ ọ̀nà tó róró ọ̀nà ìyè olódodo ló máa ń wọbẹ̀ gbogbo ọkùnrin tó bá ń lábò lólódodo òbò àwọn ló bóbò mulẹ̀ ìgbà tó bá yá tí o ò bá gbé sílẹ̀ tí ọkùnrin bá bọ́ síta ẹ̀yin náà mẹ́ẹ̀ máa sunkún mo ti sọ fún yín pé gbogbo nǹkan kí nǹkan tó bá máa make ọkọ ẹ happy tí ò dẹ̀ wà against àṣẹ Olódùmarè gbogbo nǹkan kí nǹkan tó bá máa make ọkọ ẹ happy nínú pé à ń dóra wa yìí tó bá máa make ọkọ ẹ mọ̀ pé níjọ́ tó ti ń sọ̀rọ̀ threesome mi encourage pé káwọn èèyàn ṣe mo ní tọkọ ẹ bá fẹ́ ẹkọ ẹ bá fẹ́ tó o dẹ̀ lè ṣe mi ò ní preach against ẹ but pé má ṣe pẹ̀lú girlfriend má ṣe pẹ̀lú alàgàtà tó bá jẹ́ pé nǹkan tó máa make ọkọ ẹ happy nìyẹn on your own whatever tó bá máa keep ilé ẹ tó bá máa make ọkọ ẹ happy why are you running away from it nígbà tọkọ bá tẹsẹ̀ síta tán ẹ wá máa sunkún ẹ máa ní ògùn ẹ máa ní wọ́n fògùn gbọ́kọ yín wọ́n fògùn gbọ́kọ yín ìgbà tí ọkọ bá ń gbọ́ tí Yínká sọ pé kọ́ lábò tó fẹ́ test ẹ̀ tí wọ́n ní òògbà tó wá lọ síta tó wá lọ fi ice cream lábò ẹ wá máa sunkún pé wọ́n fògùn gbọ́kọ. Hello. ẹ jọ mo ní ìjọmọ kan ni mo wà lẹ́kọ̀ọ́. Wọ́n ń ta ọmọ ṣebí ẹ lólòṣà market ẹ lọ sólòṣà market kẹ lọ rọmọ. ẹ rí bó ṣe ẹ rí manners ó kọ̀ wọlé ẹjọ́ mo ní ìdọmọ kan kò tiẹ̀ ṣe anything lọ sólòṣà market kó lọ rọmọ. Hello àǹtí Yínká ẹ kálẹ́ ẹ jọ̀ọ́ ó ti pẹ́ tí mo fẹ́ try láti get yín mo ní ìdí àjùnárí tó jẹ́. So nǹkan tí mo sọ túmọ̀ tẹ bá ń sá tẹ́ ẹ̀ bá jẹ́ kí wọ́n jẹ́ kí wọ́n kàn fi ìmí tó bá máa gbóbò lẹ̀ fọkọ akọni wo má bọ̀ wá ṣe nǹkan tó fẹ́ ṣe jàre kó dìde ẹ ní láti sọ your body language your attitude ó máa sọ síta pé wá ṣe nǹkan tó fẹ́ ṣe kó dìde
o ní láti sọ síta kó tó kí ọkọ tó mean kó tó mọ̀ pé nǹkan tó mean nìyẹn pé wo wá ṣe nǹkan tó fẹ́ ṣe kó dìde. You cannot give that attitude. Kò wá fi pé bóyá tó bá ṣe bẹ́ẹ̀ fọkọ lẹ́ǹkan á pa ìtì fún another 3 months. Torí tó bá bọ́ síta àwọn tó máa dó wọn ta wá fún wọn ní pepper soup wọ́n á bá wọn bọ́ ṣẹ́ẹ̀tì wọn wá àǹgẹ̀ wọ́n á tún wọ́n bomi sínú tọ́ílẹ̀tì fún wọn inú bedroom fún wọn wọ́n máa lọ wẹ̀ wọ́n bá jáde wọ́n á ti tẹ́ra wọn sílẹ̀ lórí bẹ́ẹ̀ wọ́n á tún dó wọn tán wọ́n máa dìde pé kó tún lọ ensure pé wọ́n clean ara wọn kó padà wá sùn kó relax kó tó wá ṣe second round. Ìwọ tó bá dé máa ṣe just run round pẹ̀lú ìwọ ìyàwó ilé tìpátì kúkú ni wàá máa fún wọn wàá máa wọn ilẹ̀ fún wọn wàá máa sọ fún wọn pé nǹkan báyìí ló lè ṣe nǹkan báyìí ni ò lè ṣe ṣebí tíyàn bá kówó ròyìn ṣe bó yẹ kó máa yí lójú tíyàn bá kówó lòyìn ó yẹ kó máa kọ náà wọn kówó ra obìnrin wọn fẹ́ yín níṣu lọ́kà ẹ tún máa fọwọ́ lálẹ́ òbò fún wọn mẹ́wàá wọn dẹ̀ ní sátífíkẹ́ẹ̀tì láti ṣe gbogbo nǹkan tó bá wù yín pẹ̀lú òbò yín nǹkan tó bá wù wọn pẹ̀lú òbò yín bọ̀ nítorí pé society ò favour ọkùnrin ló fi máa ń dàbẹ̀ ni pé tó bá ti lẹsẹ̀ síta tó di pé wọ́n sá kúrò lé ẹ máa pariwo ẹ máa sunkún ìmí àní ẹ lọ bèrè ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó fẹ́ ìyàwó mi tó dẹ̀ fi spite ìyálé ẹ lọ bèrè nǹkan tí ìyálé yẹn ti ṣe fún àwọn ọkùnrin yóò kí ń wà atlas ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó fẹ́ ìyàwó mi lé ìyálé tó dẹ̀ fi spite ìyálé ẹ bóyá ó ṣe show off kí ìyálé ẹ lè rí kò kí ẹ lọ bèrè nǹkan tí ìyálé yẹn ti ṣe gbogbo ẹ̀yin tẹ́ máa ń sábà dá sí ọ̀rọ̀ ẹ ó gbọ́kàn lọ́wọ́ ọlọ́kọ ó ṣe kíní kan ẹ lọ bèrè nǹkan tí ìyálé yẹn ti ṣe fọ́kùnrin yẹn lára ẹ̀ náà là ń sọ yìí lára ẹ̀ náà là ń sọ yìí nígbà tó bá jẹ́ wípé wọ́n máa fi timetable dú ẹni ìjọ tó bá máa jàjà dú ẹ ò ní jẹ́ kó fọwọ́ kọ mú ẹ ò ní jẹ́ kó kọwọ́ bòbò ẹ wọ́n á ní kó gbóbò lẹ̀ wá ní irọ́ wọn ò lè la nígbà tó bá dé lọ mú ẹni kò sí ọkùnrin bẹ́ẹ̀ ṣe ni wọ́n wà athlete tó wọ́n lè lọ kó lọ bá ìyálé ìyàwó kó máa gbé pamọ́ kí ìyálé má mọ̀ nǹkan kan tó bá fẹ́ ìyàwó mi bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó wá fi ìyàwó spite ìyálé ẹ lọ bèrè nǹkan tí ìyálé yẹn ti ṣe ìgbà tí àwọn ọkùnrin yẹn ń sunkún lórí ìwà tí ìyálé wù ẹ̀yin tẹ́ ẹ máa ń support ẹ lè máa mọ̀ ń gbà yẹn àwọn ọkùnrin náà ti sunkún wọn sẹ́yìn àwọn náà ti sunkún sẹ́yìn bọ̀ ẹkún tí wọn ò já gbangba ìgbà tó di tọ́ọ̀nù ẹkún ìyálé òun ni gbogbo yín lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń rí òun ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń rí kò sí obìnrin tó bá ọkùnrin jìyà tó o dẹ̀ ṣe déédéé tó o fojú ẹ̀ ráre tó o ṣe pé tó o fi nǹkan dùn tó bá tiẹ̀ máa pàpà fẹ́ ìyàwó lé ẹ á sì respect ẹ á sì put feelings into consideration but ọkùnrin tí ò bá kí ẹ nípa bó ṣe feel tó máa gbé everybody máa rí ẹ lọ bèrè ìwà tí ìyálé yẹn ti wù fún. ẹ lọ àti yín ká ẹ kúrọ̀lẹ́ ma. ẹ kúrọ̀lẹ́. yes ma ẹ kú ètò ma. ẹ jọ̀ọ́ ma nǹkan tí mi fẹ́ sọ ni pé èmi like kọ́ máa láòbò tèmi but ọkọ tèmi ò láìkì ẹ̀ ọkọ mi ò láìkì ẹ̀ rárá so mo dẹ̀ láìkì ẹ̀ jọ kí ni mo lè ṣe ṣé mo ti try pé kí n convince ẹ̀ so kò á ní òun bò tèmi máa ń. nígbà míì tí ọkùnrin bá fi pé bóyá hygiene ẹ̀ wà on point tí ò dẹ̀ lè sọ fún ẹ bóyá ò kí ń ṣe the type tó lè sọ òótọ́ ọ̀rọ̀ fún arọra kò ní lè ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀ tá bá sọ pé hygiene kò ń ṣe hygiene òbu ẹ gan hygiene aṣọ ibi tó ń kó nǹkan sí bó ṣe handle aṣọ ẹ bó ṣe handle underwears ẹ bó ṣe handle irun abẹ́ ẹ bó ṣe handle irun abíyẹ ẹ báwo ni ẹnu ẹ ṣe rí ara àwọn hygiene yẹn ọkùnrin mi lè máa wò pé bóyá time tó bá fẹ́ dóhun nìkan lábẹ́ ẹ máa mọ́ bóyá àgbà yẹn nìkan ni bó ṣe handle oúnjẹ bó ṣe handle àwọn ọmọ ara hygiene ẹ nìyẹn ara gbogbo àwọn nǹkan tí ọkùnrin máa ń wò nìyẹn kó tó lè sọ pé bí àwọn ní confidence láti lè lá òbò ẹ but yàtọ̀ sí yẹn kò sí àdúrà kò dẹ̀ sí ìwé mímọ́ tó sọ wípé kẹ́ má lá òbò ìyàwó yín kò sí ìwé mímọ́ tó sọ bẹ́ẹ̀ mo fẹ́ mọ ìwé mímọ́ tó sọ bẹ́ẹ̀ but èmi kàn sọ fún yín pé ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ lábò ìyàwó yín ó dangerous pàápàá tí ìyàwó yín bá fẹ́ níjọ́ tí ìyàwó yín bá lọ rìn gbére tó lọ bá ẹni tó lá òbò ẹ̀ Olódùmarè ń gbọ́ ẹ máa lose obìnrin yẹn ẹ máa lose obìnrin yẹn ẹ máa jọ máa pín dóni
ẹ̀yin obìnrin náà tí ẹ ń gbé òbò pamọ́ mo sọ fún yín pé a lot of things lẹ máa ń ṣe tí ọkùnrin máa bá yín fi sínú kúlà tá máa keep ẹ ìjọ tó bá fẹ́ pay yín back ìjọ náà ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń mọ̀ sí ṣebí gender mi ni obìnrin ni mí ìjọ náà lọ́pọ̀lọpọ̀ èèyàn máa ń mọ̀ sí àwọn ìwà kan wà tó jẹ́ wípé ẹ mọ̀ ẹ̀yin ọkùnrin dẹ̀kẹ̀rẹ́ wọ́n máa ń tètè tì wọ́n lọ sọ́run wá máa gbọ́ ọkùnrin ní ẹ̀ náà kó ṣe gbogbo nǹkan lọkùnrin ń sọ náà ọkùnrin máa ń wà matured ní náà ọkùnrin máa ń wà matured ní ẹ̀ ń pa díẹ̀díẹ̀ ẹ̀ ń gún lẹ́ẹ̀kọ́nà ẹ̀yìn lẹ́ẹ̀kọ́nà ẹ̀ ń gún lábẹ́rẹ́ ẹ̀dẹ̀ ní ọkùnrin ò gbúdọ̀ máa sọ̀rọ̀ jù ọkùnrin wa ń wà matured kó ṣe gbogbo ìdọ̀tí tó bá ta mọ́kùnrin lọkùnrin máa ń tanù ẹ̀dẹ̀ ẹ̀yìn lẹ́ẹ̀kọ́nà ẹ̀ ní kó má sọ̀rọ̀ ẹ̀ ń gún lábẹ́rẹ́ ẹ̀ ní kó má sọ̀rọ̀ ìgbà tó bá dẹ̀ rí i pé tóun bá ti sọ̀rọ̀ wá máa lágbàyà lòun tóun bá ti sọ̀rọ̀ wá máa ní ṣèbọ́kùnrin lòun tóun bá ti sọ̀rọ̀ wá máa ní ọkùnrin ò rojọ́ jù á dẹ̀ lọ wọ ẹlòmíì tó máa fún láyọ̀ ìgbà tí yẹn bá wá bẹ̀rẹ̀ sí ní fún láyọ̀ tí ò wá lè hide ayọ̀ yẹn tí ò lè gbé pamọ́ tó ń rọ̀ bẹ́ẹ̀ tí everybody rí ẹ̀ wá ní ìyàwó kan wá still ìyálé ń bo báwo ń bo lọ fọkọ sí báwo lo ṣe look after ọkọ ọkùnrin ò kí ń déédéé dájú bẹ́ẹ̀ yẹn ọkùnrin tó bá ti ń fi ìyàwó spite ìyálé ẹ lọ bèrè wà tí ìyálé yẹn ti wù fún because ọ̀pọ̀lọpọ̀ nígbà míì àwọn ìyálé máa ń fi pé agbára wà lọ́wọ́ àwọn torí àwọn àtọkọ́jọ bẹ̀rẹ̀ ni àwọn làwọn máa pàdé àlùdé ọkọ wọ́n máa ń fẹ́ take a lot of things for granted in fact wọ́n máa ń díẹ̀ ọkùnrin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa ń fẹ́ díẹ̀ ọkùnrin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí pé wọ́n ti believe pé àwọn jọ bẹ̀rẹ̀ ìyá ni àwọn jọ kọ́lé ni àwọn jọ ṣe nǹkan kan ni kò sí anybody tí ọkùnrin yẹn lè mú wá tó lè dàbí àwọn wọ́n máa díẹ̀ ọkùnrin ìgbà táwọn yẹn bá bọ́ síta gbogbo ìgbà tí wọ́n dẹ̀ ń díẹ̀ yìí àwọn ọkùnrin yìí ń sunkún ní kọ̀rọ̀ àwọn ọkùnrin yìí ń payín keke ní kọ̀rọ̀ àwọn ọkùnrin yìí wọn lè sọ̀rọ̀ síta ìgbà tẹ́yìn bá wá reaction tí wọ́n take ìgbà yẹn lẹ́yìn máa sunkún pé ó wá gbọ́kọ lọ́kọ ó gbọ́kọ lọ́kọ kò mọ bí ọkọ àti ìyàwó ṣe ní nǹkan ẹ ó kàn dé ó fẹ́ wá jẹ níbi tí ò sí báwo ni wọ́n ṣe treat ọkùnrin yẹn kí ni treatment tí wọ́n fún treatment wo ni wọ́n fọ́kùnrin yẹn kò sí ọkùnrin náà I stand to be corrected kò sí ọkùnrin náà tó máa di wípé ó máa fẹ́ yàwó mi tó bá jẹ́ pé kò fẹ́fẹ́ kò ní déédéé fi spite ìyálé ẹ lọ wo nǹkan tí ìyálé yẹn ti ṣe ẹ lọ wo nǹkan tí ìyálé yẹn ti ṣe. Hello ẹ kálẹ́ àǹtí Yínká. ẹ kálẹ́ o ẹ kálẹ́ ẹ kálẹ́ mò ń gbọ́ yín. Mo ṣe bí Yínká TNT mo fẹ́ pè mí mọ̀ pé ọ̀dọ̀ yín ni. ọ̀dọ̀ mi náà ni Yínká TNT lẹ́ ń bá sọ̀rọ̀. Okay ẹ kálẹ́ àǹtí ẹ kálẹ́ o. ẹ kálẹ́. Mo ní kí n dá ṣètò ní ẹ má bínú mọ́. À gbọ́ yín. Láti ìlú Benin ni o. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi kì í fẹ́ kí wọ́n lábò mi. Okay. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi kì í fẹ́ tó máa fẹ́ lábò mi báyìí mo máa ń gbé sá tó máa fẹ́ ìmọ̀ ń fọ́ọ̀sì mi òjò tó dán o fún mi mi tún fi ṣeré mọ́ tí ó bá ń lómi kò bá tì lábò báyìí kò tí ì ṣiṣẹ́ o kò tí ì ṣiṣẹ́ mọ́ mi wá tó bá la báyìí ọlọ́run eré mi gbogbo onímọ̀ dìde mímọ̀ wá sọ̀rọ̀ ìmọ̀ o ṣeun ó ti dà ó dùn mọ́ mi ó ti bà mí jẹ́ àti ká ẹ ṣe ó dàárọ̀ ẹ ṣe. ó dàárọ̀ ṣó ti yẹ yín ètò ẹ̀ ń ṣe yìí gbogbo ẹ̀yin tí ọkọ yín máa fi lọ̀ yín tó máa lóun fẹ́ mu ọmú tẹ̀ máa ní kò sáyè tó máa fẹ́ kọ́wọ́ bọ̀ tẹ̀ máa ní kò sáyè tó máa fẹ́ lábò tẹ̀ máa ní kò sáyè mo fẹ́ kẹ́ mọ̀ kó máa lẹ́yìn ẹ̀yìn yẹn apá yín dẹ̀ lè má lè ka. Hello ma. Hello. Ẹ kalẹ́ ma o ẹ kú ètò. Yes o. Yes ma ẹ kalẹ́ ma o. Lórí ọ̀rọ̀ náà sọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ sí ma. Okay. Ó máa lẹ́yìn apá yín ò ní lè ká ẹ̀yìn yẹn torí ẹ̀yin lẹ máa ń kọ́kọ́ eégún yín ló máa ń kọ́kọ́ jó ẹ máa wá di ẹni tó ń wòran nígbẹ̀yìn nítorí tí ọkùnrin bá ti ṣe nǹkan tó fẹ́ ṣe
kò sí nǹkan tẹ́ lè ṣe ẹ lè gbà lọ́wọ́ ẹ̀ but mo fẹ́ mọ̀ gbogbo torí gbogbo ẹ̀yin tẹ́ máa mọ̀ èpè iṣẹ́ tẹ́ bá rí ọkùnrin kan tó fẹ́ yàwó tó dẹ̀ gbé síta ẹ rọra ṣépè kẹ́ má bàa máa forí yín máa gba èpè kò sí ọkùnrin tó wá fi obìnrin spite obìnrin ẹgbẹ́ ẹ̀ tí kò jẹ́ wípé ìyálé yẹn ti ṣe ṣùtá fún. ẹ mà fẹ́ di mi tán ni mà ẹ ló mà yes ma. ẹ wo irú ọkọ mi nìsín kò kí ń fọnu. kò ń fọnu. ó lè má fọnu fọjọ́ mẹ́ta ó lè máa jẹun. kí ló dé. mi mọ ní nature tiẹ̀ ti rí èmi tẹ̀lé mo tẹ̀ láìsí kissing gan kó tẹ̀ láìsí gbogbo nǹkan tẹ̀ ń sọ ìpé kọ́kùnrin máa ṣe fún yẹn bọ̀ kò kí ń ṣe. ṣó ti bó ṣe rí nìyẹn láti ilẹ̀ ni. mi ilé never kiss ẹ̀ láyé lájọta ti fẹ́ra mi kiss ẹ̀ rí. no ṣé kẹ́ tó fẹ́ra o mọ̀ pé kò kí ń fọnu. mi mọ̀. ìgbà ọmọ mélòó ló ti bí fún. mi mọ̀ méjì kódà ìfà àti jẹ́mi gan lè má wẹ̀ fọjọ́ mẹ́ta pọ́kùnrin iṣẹ́ látara owó adélá ló yẹ kó wẹ̀ òní wá ọjọ́ mẹ́ta ló lè máa wẹ̀. iṣẹ́ wo ló ń ṣe. ó ń ṣiṣẹ́ alumílíọ̀ ó dẹ̀ ní machine tó dẹ̀ fi ń ṣiṣẹ́. kò dẹ̀ ṣe pé bí ó ní mental problem. ní credit ti tán jẹ́ kí n pè. Dear customer, the app. báwo lèèyàn ṣe níwẹ̀ fọjọ́ mẹ́ta of course obìnrin ò ní kiss ẹ̀ náà ga o. hello kò dẹ́ ṣe pé bí ó ní mental problem. kò ní mental problem o kò ní àti jà several times àti jà lé lórí several times àwọn ọmọ ẹgbẹ́ tó máa ń sọ fún pé dáàdì mi máa wẹ́ tí máa ní ẹ̀yàn ọmọ tí dáàdì ń wò dáàdì mi ò wẹ̀ bó ṣe máa ń ṣe nìyẹn. ṣé ó dẹ̀ máa ń gbà kó dú ẹ ó máa ń gbà kó dú ẹ pẹ̀lú àìwẹ̀ lọ́jọ́ mẹ́ta. mi ò kí ń gbà ọjọ́ ọ̀sẹ̀ méjì a lè má fọ ọkàn ra wa but èmi ní ẹlòmíì mi lè parọ́. òkè ó lẹ́lòmíì òkè báwo ló ṣe wá ń ṣe. bẹ́ẹ̀ni ṣé tó ń ṣe báyẹn mo sọ several times kò gbọ́rọ̀ mo sọ several times kò gbọ́ ajá nígbà aṣọ everything aṣèkínní ajá kò gbọ́ the same thing kò gbọ́ ó dẹ̀ máa jẹun ó máa jíjẹ nígbàjí bó tó ń jẹun náà ó máa jẹ bọ́ sínú kò change. ṣé nítorí nǹkan tó wá mú ẹ fi lọ lẹ́lòmíì nìyẹn. bẹ́ẹ̀ni ṣé ilé bọ́ksà díẹ̀ máa ní bọ́ksà díẹ̀ tó ń wọ kò wù mí mọ́ èmi máa rẹ́ everything máa ra aṣọ máa rẹ́ everything lọ́rùn bọ́ sínú kò change mo máa fẹ́ kọ́kùnrin wà kó keep kó neat pẹ̀lú ọdún ara rẹ̀ ọkọ̀ dídó gan wù mí tó. so ìgbà wo ló tún wá lọ lẹ́lòmíì níta nísìn. àti láti èrè ní lẹ́lòmíì. ìwọ ò ṣe wá try pé irú tó bá dé láti ibi iṣẹ́ kó bá gbómi sí bedroom bóyá kó bá boil omi kó mix ẹ̀ fún kó gbómi sí kó encourage ẹ̀ kó dìde. gbogbo ọjọ́ tó bá yẹ jà wọ iléèwẹ̀ àwọn ọmọ ẹ̀ náà wà lọ́jọ́ tó bá yẹ jà wọ iléèwẹ̀ kẹ́ńkẹ́ ni màá wọ iléèwẹ̀ sí màá mú ọṣẹ sí kẹ̀kẹ́ màá wẹ̀ látọ̀rọ̀ tó bá jẹ̀jà wọlé rẹ̀ ó lè san ara ó lè fọpá tìtẹ̀ màá wọlé wẹ̀ tí màá fo ní kẹ̀kẹ́ màá wẹ̀ ní kẹ̀kẹ́ ní túláàsì. kò dẹ̀ kí n fọnu ọjọ́ mẹ́ta kò dẹ̀ ṣe pé bóyá ó ní mọ̀ bóyá ó wà depressed. mi mọ̀ kódà programu yìí ìjẹta tí mo ń gbọ́ ó wà lẹ́gbẹ̀ẹ́ níta jọ ń gbé ní ìjẹta mo wá ń sọ fún mo ní tó ń gbọ́ mo ní tó ń gbọ́ ọjọ́ tẹ̀ ń sẹ́tù fámìlì kan náà fẹ́ o tí mo gbogbo ẹ̀ mo ń gbọ́ pátápátá mo ní tó ń gbọ́ tó ń fàjà ní fámìlì rẹ̀. tí náà kò change ó sì wà sí ìdìsìn ó wọ́n ń sọ fún mi láàárọ̀ ní pé òun lọ bì kan sọ pé ní òun àtẹnìkan jọ ń ṣe àyìn kankan ńlá pé òun àtẹnìkan jọ ń ṣe àyìn kankan jẹ pé ló ń affect òun. bóyá okó tí wọ́n ń dó ló ń affect ẹ̀. ìtò lọ àfẹ́tẹ̀ ó náà lọ sọ́dọ̀ wòlíì pé wòlíì ẹ̀ sọ pé wà tẹnìkan jọ ń ṣe àìǹkan kan pé nǹkan yẹn pé ó wà fẹ́ẹ̀tà sí lọ síwájú òun. ẹ̀yin kọ́kọ́ tọ́jọ́ ń ṣe ẹ̀ náà ló bo ẹ̀ owó òró bẹ́ẹ̀ ni. ẹni ọ̀pọ̀ ọkọ fún pé mo bẹ́ ẹni tí mo lè fẹ́ ó ní láti sọ tó bá jẹ́ pé wòlíì tó ríran dáadáa ó lè jẹ́ pé nítorí pé òun dó kọ́ńtà òun affect ẹ̀.
níṣẹ́ torí ó kàn fẹ́ mọ tẹ̀ ó fẹ́ mọ tìlù mi kódà several times mo ti fẹjọ́ ẹ̀sán àwọn ọ̀rẹ́ ẹ̀ gbogbo ẹ̀bọ̀ tó lè bá sọ̀rọ̀ wọ́n ti bá a sọ kò gbọ́ kí láǹfààní ọkùnrin tó tí ò bá ní ìtìkọ́ lòun fẹ́ gorí yẹn ó fẹ́ gorí mi gan go straight to the point and get out with me no play no anything. Kò ní bẹ́ẹ̀ ṣeré kò ní mọ ọmú kò ní ṣe nǹkan kan. Kò ní anything go straight to the point and get out to me. Go straight to the point and get out to me. Kí wọ́n láǹfààní. Èmi bẹ̀rẹ̀ ara mi ò kí tètè mú àtọ̀ àti tó bá bá mi tó ṣe lẹ́yìn tó máa bá mi ṣeré tó máa bá mi ṣeré gan. A máa ṣe gan. Ọdún mélòó? Màá ṣe wà hàn gan. Ọdún kelo tó ti wá márì ẹ̀ lélẹ̀. Ọdún kelo tó ti márì ẹ̀ lélẹ̀. Ọdún kẹwàá ni. Okay, ìgbà tó ti wá rí bẹ́ẹ̀ tó dẹ̀ ti mọ̀ ọmọ mélòó lẹ ti jọ bí fúnra yín. Méjì. Now ó ti wá wálé ó ti wá sọ fún ẹ torí ó lè establish pé bóyá ó ń parọ́ ó dé lè sọ pé kò parọ́ bẹ́ẹ̀ wọ́n ti wá sọ fún sí pé èèyàn kan bá ṣí nǹkan tó tóbi ó lè sọ pé bóyá ó fẹ́ mọ tinú ẹ̀ ó lè mọ̀ ìwọ ò ṣe wá fílẹ̀ ìwọ ò ṣe fílẹ̀. Pé kí n fi sílẹ̀ mi sílẹ̀ lẹ́yà mi. Náà ńgbà tó sọ pé ó ti lọ sọ́dọ̀ wòlíì wọ́n náà ń bá ṣí ẹ̀ òbò kan wọ́n ń bá ṣí ẹ̀ nǹkan èmi dẹ̀ fẹ́ believe pé òbò tó ń bá ṣí ẹ̀ ni so ó ṣe fílẹ̀ bóyá ọ̀nà àti ẹ̀ lè là. Bí mo sọ fún pé kó máa lọ torí ilé kan gbé ilé tàwa ti wá ní 100% ilé ẹ̀ my own is 90 mo tó bá tẹ lọ́rùn tó wá kó bá ní lára kó máa lọ. Ta ló nílé? Mi lè fi lé ilẹ̀ kàkà bẹ́ẹ̀ ló máa èmi ni mo ní kàkà bẹ́ẹ̀ ló máa. Báwo ló ṣe ní my darling my sweetheart báwo ló ṣe nílé yẹn ṣé wọ́n ló kọ́ ni àbí family ẹ̀ ló ní. Owó mi ló pọ̀ jù mẹ́ 100% nínú ilé is 90 my own is 90. Báwo ló ṣe jẹ́ owó ẹ̀ ló pọ̀ jù mẹ́ mi ò understand ṣé wọ́n ló ra lẹ̀. Bẹ́ẹ̀ni èmi mo ní owó ilẹ̀ mo ní everything díẹ̀ ló ń kọ́ fi fún un nígbà tá à ń kọ́ ọ lọ. Ta ló kọ́kọ́ rí lẹ̀ tó ra lẹ̀? Àjọ lọ rà ní èmi mo dá àjọ tí mo fi owó yẹn lẹ̀ èmi ni mo dá àjọ. Máa gbọ́ ní tilẹ̀ ń tọ́ lọ́hùn ta ló rí lẹ̀ ta ló fẹ́ ra lẹ̀ ṣé o fi owó support ẹ̀ ni àbí? Mi fi owó support àwọn family mi mọ̀ òun gan máa ń sọ pé òun máa kójú sí òun nílé òun gan máa ń sọ. Ṣé ńgbà tẹ́ ń kọ́ òun support ẹ̀? Ṣé òun support ẹ̀? Òun support ẹ̀ nígbà tẹ́ ń kọ́ lẹ́yìn ẹ̀wọ́ ló ń support ẹ̀. Nígbà tá à ń kọ́lé owó mi ni mo gbà yẹn inú lockdown la wà salary ó fún mi salary 6 months àwọn èèyàn tó gùn mí lówó owó mi làbí ṣe. So kò sí owó tiẹ̀ kankan bẹ̀. Owó mi kò sí owó tiẹ̀ kankan bẹ̀. Owó tiẹ̀ wà ń bẹ̀ bọ́ owó tiẹ̀ ò pọ̀. Ṣé mọ̀ pé nílùú òyìnbó tí nǹkan bá rí bẹ́ẹ̀ yẹn ṣó máa gbọ́ jẹ́ ń sọ fún ẹ ṣó mọ̀ pé nílùú òyìnbó tí nǹkan bá rí bẹ́ẹ̀ yẹn tó ti lè establish pé owó tiẹ̀ wà ń bẹ̀ ṣó mọ̀ pé máa ta ẹ máa pín owó ni o ò ní sọ pé wọ́n ló ní. Bẹ́ẹ̀ni tí bá máa pín owó máa gba 90 ó máa gba 10. Sísà mi bó tún dá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ last week ní sísà mi pè lọ́wọ́lọ́wọ́ báyìí pé àwọn fẹ́ rí táwọn fẹ́ rí. Nítorí tó lè débà mo ti máa fún gbogbo fámìlì ẹ̀ máa jẹ́ kó mọ̀ gbogbo tó ń ṣe tí ò dá máa jẹ́ kó mọ̀. If anything àtọ̀ bá ṣẹlẹ̀ sí pé wọ́n ń sọ wípé bóyá èmi ni mo mọ̀ nípa ẹ̀ màá lè jẹ́ kó mọ̀ gbogbo tó ń ṣe màá lè jẹ́ kó mọ̀. So ó ti wù ẹ́ pé. Òun gbọ́ máa ń sọ màá ń gbọ́ mọ̀ náà. So ó ti wù ẹ́ kó kúrò nílé àbí? Kò kúrò nílé ó sì wà ní àjọ ń gbé mi. Mo ní ó ti wù ẹ́ kó kúrò nílé like ó ń irritate ẹ ò fẹ́ kó dúró sílé mọ́. Èmi fẹ́ kó dúró sílẹ̀ bọ̀ ká tó change tó bá change ó lè dúró náà kó change for good. O dẹ̀ wò bóyá frustration ló ń fà tí ò kì í fẹ́ wẹ̀ bóyá o ò múnú ẹ̀ dùn bóyá o ò fún ní peace of mind bóyá o ò show ẹ̀ ní love because tíyàn bá ń go through irú nǹkan báyẹn ló need love jù bóyá o ò show ẹ̀ ní love o ò show ẹ̀ ní understanding bóyá nǹkan tó ń frustrate ẹ̀ ní bóyá tó bá wà a bit softer bóyá ó lè change. Everything ni mo share everything
everything mo láì kọ́kùnrin máa fit bedroom wọ̀ mi tí máa rí nǹkan tí máa jáde lọ máa rà wá fún un maybe it's not I want máa rà wá fún un pé tí mo fẹ́ ní ẹ̀kọ́ tó máa ṣe mo máa wọ̀ mo máa ra anything àwọn kò sí ṣé èdè bíi mo sọ pé ṣé èdè bíi owó school ọmọ èmi ni mo take responsibility lórí ẹ̀ owó school ọmọ èmi mo take responsibility lórí ẹ̀ everything àwọn ọmọ gan mọ̀ ẹni tí wọ́n mú yìí nìkan àbúrò ẹ̀gbọ́n kan náà 40,000 naira pàtà mi ló ń san tó ń sùkúl kékeré nígbà tó gbára ní ẹgbẹ́ mọ́ wọ́n ṣe ti 10,000 naira lẹ́ẹ̀mẹ́rin nínú mọ́ǹtì nínú táàmù kan. ok kò dé ó dẹ̀ ń ṣe normal ṣé bó ṣe ń behave tẹ́lẹ̀ náà ló sì ṣe ń behave ṣé bó ṣe ń behave tẹ́lẹ̀ ló sì ṣe ń behave. bẹ́ẹ̀ ni bó ṣe ń behave tẹ́lẹ̀ náà ló ṣe ń behave ìgbà táwọn ẹni mẹ́rẹ́ǹ à ń jẹ́wọ́ ọdún mẹ́ta èmi ni màá san owó ọdún mẹ́ta èmi ni màá san owó ọdún mẹ́ta èmi ni màá san owó ọdún mẹ́ta èmi ni màá fẹ́ ní pay. ok jẹ́ kí n gbé kọ́ rí. hello. hello sister Yinka. ma. obìnrin yẹn understand ọkọ tó fẹ́ because the reason tí mo sọ bẹ́ẹ̀ pé kò understand ẹ̀ ni pé frustration ti wà nínú ayé máa yẹn. yeah. and also ṣẹlẹ̀ mọ́ pé àwọn obìnrin tó bá yẹ pé àwa là ń gbé 100 là ń gbé 90 tí ọkọ wa ń gbé 10 and ìgbà míì wà ọ̀rọ̀ tá a máa ń sọ gbọ̀kan gbè mí. and again the attitude ẹ wo attitude tó fún wa lórí show yìí sìn attitude èmi ni mo nílé that is the kind of attitude tó máa fún máa yẹn ìyẹn lásán gan ó lè kill máa yẹn mentally attitude pé máa yẹn believe pé èmi kọ́ ni mo nílé yòó lónìí. tó bá wálé gan á wò pé kí ni mo fẹ́ ṣe ń lé gan because everything is like down to him. You understand? So ó lè pẹ̀lú nǹkan tẹ́ pé òun gan inú ẹ̀ kò ní fi dùn because it happened to me before and then later on I correct myself. And mo dẹ̀ rojú rere ọkọ mi ṣe understand? So ó tó di pé it become late and then ìgbà tó yá tí mo rí pé ó dàbẹ́ pé ìwà tí mò ń hù sí mo rí pé attitude get change towards me. But most of people wọ́n wò pé bóyá sọ pé ìwà ètò change yẹn bóyá ó ti lẹ́lòmíì ń ta àbí nǹkan kan. Meanwhile ọ̀rọ̀ tèmi máa ń sọ fún wọn ẹ mọ̀ àwọn obìnrin a máa ń sọ̀rọ̀ àsọtán I'm sorry to say. Nígbà míì. And then àní wá wo ibi tí màá yẹn ti ń bọ̀ níbi tó ti gbé mú wa àbí níbi tá a dé ní moment yẹn. But tó bá kú díẹ̀ káàtó bó ṣe wà lọ́kùnrin náà ló ṣe wà lóbìnrin o but when I learn my lesson ẹ mọ̀ kò tèmi mo fi ṣàkàjúwe. Ọgbà tí mo rí pé ọkùnrin yóò change á kanra. hold on ìyá mi hold on ẹ jẹ́ kí hold on ẹ jẹ́ ń já lédi iná hold on ẹ jẹ́ ń já náà ó yá mo ń gbọ́ yín. So I correct myself so from there ó dẹ̀ change padà. So later ṣe làwọn èèyàn wá rà pé ṣé mo lo oògùn fún ni àbí mo mórí ẹ̀ sábẹ́ ni mo ní wọ́n bí mi. ẹ jẹ́ ká gbé kọ́ yìí màmí. Yes ma. Hello. Hello. Sir. Hello. Hello sir. Yes. Ká ni mo bá sọ̀rọ̀. Ta lẹ̀yin pè tẹ́ fẹ́ bá sọ̀rọ̀. Ẹ má bínú mo fẹ́ mọ̀ bóyá mo pe wrong number ni mo fẹ́ dá sí ètò yẹn náà ni. Inú ètò lẹ́wà. So yeah mo ń pè láti US ni and mo ń ṣiṣẹ́ ní mental institution so kéèsì ọmọbìnrin àti ọkùnrin tó ní ọkọ òun kì í wẹ̀ yẹn it's more or less a psychiatric sickness ni. Bàbá mi so wọ́n ní the counselor. Bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà in that shoes mi ní parọ́ fún yín ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nílùú yìí nílé ló wà in that shoes tí obìnrin ti send wọn síbẹ̀ mo ní kéèsì kan lọ́wọ́ ń sìn ọkùnrin yẹn ti wà lórí ìwé ìgbélú ẹ̀ for the past 13 years ó wá fẹ́ gba last one nísìnyí òun ló ń sọ owó ilé obìnrin o kò gbé nílé yẹn o lady dẹ àsàdìtẹ́ tí mo bá lady sọ̀rọ̀ lẹ́ni ó ní bọ̀bọ́ yẹn jẹ 19,000 pounds sórí ilé bọ̀bọ́ yẹn dẹ̀ láti submit ìwé ẹ̀ níjọ́ Tuesday tí ó bá submit ó fẹ́ ba ìwé yẹn jẹ́ mọ́ bọ̀bọ́ yẹn lọ́wọ́
ó ló jẹ £19,000 ó ní kó lọ wá 19 torí pé ó ti rí pé last stage ló fẹ́ gbà yẹn ó fẹ́ báyé bọ̀bọ́ yẹn jẹ́ ẹ sọ fún mi bọ̀bọ́ yìí sọ fún mi pé tí ò bá ṣe ìwé yẹn fún máa make sure pé fojú sunkún gbogbo àwọn ọmọ ẹ̀ ẹni tí ò bá rí tó bá jáde wọ́n á ní ó support ọkùnrin èmi fúnra mi mo fẹ́ ẹ gbọ́ mo fẹ́ ẹ jẹ́ play voice note tí mo sense lady yẹn máa play lórí show yìí very evil hold on to way bọ̀bọ́ yẹn sọ fẹ́ mi lẹ́ni pé ó yẹ kó sọ 20 ó yẹ kó sọ 19,000 ó abuse àwọn ọmọ òun náà I don't want to be your friend if you are watching me now fún mi I don't want to be your friend I'm not a friend to evil people I don't want to be your friend you kept calling me your friend today I am not your friend nísìnyí bàbá yẹn yẹ kó lọ submit ìwé ẹ̀ níjọ́ Tuesday ó dẹ̀ sọ fún mi pé tí bàbá yóò bá lọ wá owó wá san fún ẹ nínú £19,000 ò ní kówó yẹn lẹ̀ ìwọ ló ní ò fẹ́ bọ̀bọ̀ ìmọ̀ kí bọ̀bọ̀ yẹn máa lọ bọ̀bọ̀ yẹn dẹ̀ lọ lóòótọ́ ó dẹ̀ lọ fẹ́ lòmí lóyún ó tún wá ń ta lára wọn ló jẹ mọ́ kò bẹ́ẹ̀ gbélé ó sanwó lé kò dẹ̀ bẹ́ẹ̀ gbénu lé yẹn ó tún wá ní gbèsè tó jẹ sílé kó wá san £19,000 kó tó kówó lẹ̀ mo dẹ̀ ní mo máa gbé kéèsì síta ó ń díẹ̀ mi mo sì máa gbé wá síbí. If you are watching me now, I am not your friend. I can never be your friend. So a lot àwọn ọkùnrin ló ní mental health issue. Aṣọ ló bò wọ́n mọ́lẹ̀. Nǹkan tí mo ṣe sọ ọkùnrin ni wípé society ò favour àwọn ọkùnrin yìí. Ìyà dẹ̀ ń jẹ wọ́n. Ìyà ń jẹ wọ́n. Ama ìgbà táwọn àwọn tí tó bá tún wá máa dájọ́ láàrin àwọn ọkùnrin àtobìnrin ẹ máa gbọ́ ọkùnrin ní ẹ̀ náà ọkùnrin ò gbọ́dọ̀ máa rojọ́ jù náà ọkùnrin ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ jù náà ṣebí baálé ilé ni ẹ ṣùgbọ́n ó ń sunkún ó ń ké ìyà ń jẹ nínú ó ń sunkún ìbànújẹ́ gba ọkàn ẹ̀ tó bá yá kò ní wẹ̀ fọjọ́ mẹ́ta kò ní wẹ̀ fọjọ́ márùn níbi tẹ́ bá subject wọn lé 85% ọkùnrin ló ń go through nǹkan tí bọ̀bọ́ yẹn ń go through àwọn kò ń ṣe manage láti fọnu láti wẹ̀ ni but nínú wọn lọ́hùn tẹ́ bá wo ọkùnrin míì nínú ẹ̀ lọ́hùn tẹ́ bá lọ ṣe blood pressure ẹ mọ̀ wípé wọ́n ìyà ń jẹ wọ́n ìtẹ́ ń fojú wọn orí ò dáa society ò tún favour wọn ọkùnrin ń làágùn ìyà ń jẹ wọ́n nígbà tọkùnrin bá wà nínú ilé tí wọ ìtò ti put up attitude pé èmi ni mo ní ilé 10% ló ní mo dẹ̀ mọ gender mi wọ́n máa show ẹ̀ fún ṣáni ìyẹn lásán ready láti pa ọkùnrin ìyẹn lásán ready láti pa wọ́n pé tó ọmọbìnrin bá tẹ̀ ní kí n kúrò níbí báyìí níbo ni mo fẹ́ lọ ìmí inú yín wá mú yín wá sílùú òyìnbó tán báyìí ẹ máa mọ̀nà ju amúniwá lọ bẹ́ẹ̀ ṣe máa ṣe tó máa ní wàhálà tẹ máa pe ọlọ́pàá sí wọn tó máa lé wọn jáde lẹ máa wá ẹ̀ẹ́dẹ̀ ní kíẹ̀ nínú òtútù lẹ máa lé wọn jáde tó bá wá bọ́ sọ́wọ́ obìnrin aláàánú tún máa lé àwọn aláàánú yẹn kiri ẹ máa rojọ́ káàkiri ẹ̀yin lẹ máa lé wọn síta tó máa lọ bọ́ sọ́wọ́ obìnrin míì tó máa dẹ̀ tún bọ́ sọ́wọ́ obìnrin míì ẹ tún ní kọ́ fòkọ́ ní ṣòṣẹ́ fẹ́ báyé wọn jẹ́ ẹ̀fẹ́ kọ́ gòkè ni ṣé ẹ̀fẹ́ kọ́ gòkè ni ó sọ fún mi lẹ́ni mo kàn dákẹ́ ó jẹ́ 19,000 kó lọ wá owó yẹn tí ò bá wá ṣé o fẹ́ kí ìwé yẹn kó expire mọ́ ọmọkùnrin yẹn lọ́wọ́ ó dẹ̀ mọ̀ wípé torí pé ó ti fẹ́ gba fáínà ẹ ti ẹ̀ ṣe nǹkan tó jẹ́ wípé ọkùnrin gbogbo bí tó bá lọ á máa rántí yín pé ẹ ṣe rere nínú ayé òun á lè máa rántí yín á ṣàdúrà fún yín ẹ má ṣe nǹkan tó jẹ́ pé tọkùnrin bá rántí yín á gbé yín ṣépè tọmọtọmọ a máa sọ pé ọkùnrin mi nǹkan ọmọ ọkọ ìyàwó tó bá da lọ́mọ ẹ máa wu ọkùnrin náà ìwọ tó ń lépa kí ayé ọkùnrin bàjẹ́ báwo ló ṣe fẹ́ ro rere pẹ̀lú ọmọ ẹ ẹlòmíà máa ní ẹ kò yẹ kó ó máa bú ọmọ ó máa ṣépè fọmọ because ọmọ yẹn ló jẹ́ kójú ẹ̀ máa ráre lọ́dọ̀ ẹ̀ already ó dẹ̀ ẹ̀ fi lọ́kàn balẹ̀ nígbà tọkùnrin bá ti wà débi wípé kò lè wẹ̀ kò lè fọnu odidi ọkùnrin ẹ ti bà á láyé jẹ́ ẹ ti polúkúmuṣu kò ṣe pé ó dọ̀tí depression ti setting depression ti setting ayé ẹ ti fẹ́ bàjẹ́ society àti máa ní dẹ̀ máa sọ̀rọ̀ yọ ọkùnrin ní ẹ̀ náà a man must not talk too much a man should respect you should you should command respect you should earn respect lẹ́ máa gbọ́ no you cannot do that ọkùnrin ní ẹ̀ náà ṣé ọkùnrin máa ṣe bí obìnrin ni
ọkùnrin ni ẹ́ ọkùnrin ò lè ṣe bí obìnrin ló máa fi kú dànù tí ẹ bá rí omi lójú obìnrin níta bó tiẹ̀ jẹ́ pé irọ́ ló pa ẹ sì show empathy òun ló já òun ló ṣe nǹkan tí ò dá òun dẹ̀ ló máa sunkún àwọn èèyàn tún máa show empathy ẹni tó jẹ́ pé òun lẹ̀ ń gún lábẹ́rẹ́ tẹ̀ ń gún lọ́kọ̀ nítorí pé omi ò jáde lójú ẹ máa rò bóyá èèyàn burúkú ni nǹkan tí ojú àwọn ọkùnrin ń rí ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti ní mental problem mental illness tó ní nínú lára wọn ṣùgbọ́n tó jẹ́ wípé wọn ò tí ì diagnose wọn fún wọn ti ní depression wọn ti fall sí depression I'm telling you kò ṣe pé bóyá ìlú ti yí program ti change ẹni ọkùnrin tẹ́ bá rí tó bá rí bẹ́ẹ̀ yẹn kò normal mọ́ ẹ ti bà yí ẹ̀ jẹ́. mo gbọ́ kó má dàbẹ́ ni pé mò ń parọ́ mo fẹ́ send voice note yẹn sí mi kẹ́ ẹ gbọ́ ni. ẹ ti bà yí ẹ̀ jẹ́ ti bà yé wọn jẹ́ ìmí a máa rìn báyìí gbogbo kóòtù àti já lẹ́yìn àwọn láìnì tó wà nínú kóòtù ẹ̀ ó máa jáde láàrin kóòtù kò mọ́jú kò mọ́ra mọ́. Òbó Láìdé lórúkọ tèmi o ẹ jọ̀ọ́ mà ó nìkan tí mo fẹ́ béèrè lórí prógráàmù tí ẹ ṣe lálẹ́ yìí mo ń tọ́ láti pè wọlé bọ́ bóyá kọ́ ni kò jẹ́ kó dọ́dọ̀ yín ní mọ̀ ẹ jọ̀ọ́ àti bí mo ṣe wà yìí mo wà positive with hepatitis B. ẹ kúrọ̀lẹ́ àǹtí Yínká ṣe rí èmi ò lẹ́spírẹ́ǹsì à ń lá òbò rí o torí ọkọ mi ò kì í ṣe rárá o ò ń ṣe ó tẹ̀ ti sú mi ọkọ mi ò dẹ̀ mọ̀ bọ́n ṣe ń dó òbò ìgbà míì a máa wà nínú ilé báyìí fún oṣù 8 tá a dẹ̀ ní anything papọ̀ a dẹ̀ jọ ń sun bẹ́ẹ̀dì kan náà a dẹ̀ jà ẹ wo ọ̀rọ̀ ṣàṣìpọ̀ ń bẹ̀ ṣá. ẹ ti dẹ̀gbọ́n àtàbúrò nìyẹn ìbí àìdíà yẹn nìyẹn mo sì máa ṣe ṣó ẹ jẹ́ kí n kọ̀ fún yín ní kékeré yìí gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ pé pásítọ̀ mò ń bọ̀. ẹ káàsán àti nǹkan mo ń mẹ́sẹ̀gì yín tẹ̀fẹ́ kí ẹ farabalẹ̀ díẹ̀ láti gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ó ní àwọn confession kan tí mo fẹ́ gí fún yín tó yẹ pé ó lè máa ran program yín lọ́wọ́ àwọn ìtẹ̀bá lè ṣe irú program yín láti change some kind of topics tí máa ń gbé wá nínú àwọn program yín kò kí ń aláwọ̀ wá láti sọ̀rọ̀ bó tún wù mí kí n ṣe voice kẹ̀lé play fáwọn èèyàn láti fi learn látara ẹ̀ mo ní experience kan irú nǹkan yìí ṣe mí gan lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń dóyàwó pásítọ̀ tí ò ṣe nǹkan tí ń ṣe méjì tàbí ọ̀dọ́ ń dóra wa kódà gan ó ti wá di wípé pásítọ̀ yẹn gan ìyàwó pásítọ̀ yẹn gan ó tún sọ fún mi gan pé ká tún dá ogún jọ fún òun. wọ́n dá ogún jọ kó lọ wá ọkùnrin méjì sí. gbogbo gbà ìyàwó pásítọ̀ redeem dẹ̀ ni ìyàwó pásítọ̀ redeem from the church tẹ̀bá lè fún mi láàyè máa send the voice message yẹn tó jẹ́ wípé ẹ gbọ́ full details bó ṣe ṣẹlẹ̀ àti bó ṣe ń lọ so gẹ́gẹ́ bá sí mi sùn wá. ìyẹn ò ń ṣọ̀rọ̀ èní fún gbogbo ẹ̀yin tẹ́ ní àwọn ìyàwó yín pásítọ̀ ó lóun dó ìyàwó pásítọ̀ yẹn tún sọ wípé kó lọ mú ọkùnrin kan sí kọ́ pé méjì tọ́jọ́ máa dóhun ó ní ìyàwó pásítọ̀ redeemed èmi kọ́ ni mo sọ o Chinese whispers èmi kọ́ ni mo sọ o ẹ ti gbọ́ o ẹ jẹ́ to play kẹ́ gbọ́. ẹ kú ṣe my regards to your family. ẹ jẹ́ to play kẹ́ gbọ́. ẹ káàsán àti nǹkan mo ń mẹ́sẹ̀gì yín tẹ̀fẹ́ kí ẹ farabalẹ̀ díẹ̀ láti gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ó ní àwọn confession kan tí mo fẹ́ gí fún yín tó yẹ pé ó lè máa ran program yín lọ́wọ́ àwọn ìtẹ̀bá lè ṣe irú program yín láti change some kind of
topics tí máa ń gbé wá nínú àwọn program yẹn kò kí ń aláwọ̀ wa láti sọ̀rọ̀ but wọ́n mi kí n ṣe voice kẹ̀lé play fáwọn èèyàn láti fi learn látara ẹ̀. Mo ní experience kan irú nǹkan yìí ṣe mí gan lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń dóyàwó pásítọ̀ tí ò ṣe nǹkan tí ẹ̀ ń ṣe méjì tàbí ọ̀dọ́ ń dóra wa kódà gan ti wá di wípé pásítọ̀ yẹn gan ìyàwó pásítọ̀ yẹn gan ó tún sọ fún mi gan pé ká tún dá ogún jọ fún òun wí kí n wọ́n rẹ̀ mi kan kájọ wá dóhùn gbogbo gbà ìyàwó pásítọ̀ redeem them but I'm sorry to mention the church tẹ̀bá lè fún mi láàyè máa send the voice message yẹn tó jẹ́ wípé ẹ gbọ́ full details bó ṣe ṣẹlẹ̀ àti bó ṣe ń lọ so gẹ́gẹ́ bá sí mi sùn wá. Voice message yẹn rèé o bọ́ mi ìfẹ́ play. Àti Yínká. Ìkejì nìyẹn ọ̀tọ̀ la máa ṣe show yẹn mi ní ṣe lénìí bọ́ mo kàn fẹ́ kẹ́ mọ̀ ni pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ayé láti ọ̀run ló mẹ́ni ó máa là ìwọ ṣáà jẹ́ kí ọkàn ẹ kó mọ́ jẹ́ kí èrò ẹ kó mọ́ kí èrò ẹ kó mọ́ sí ọmọlàkejì ẹ má ṣe àbòsí ọmọlàkejì lẹ́yìn má ṣe àbòsí ọmọlàkejì láìda ẹni tó bá wá fún ẹ ẹni tó bá ro ìró ebi sí ẹ ọ̀tá ẹni treat ẹ bí ọ̀tá ẹ kò fún sí kò fi sí ṣe arm's length náà máa ń pè kò treat ẹ bí ọ̀tá ẹ ẹni tó bá nawọ́ ọ̀rẹ́ sí ẹ ọ̀rẹ́ ẹ ni ṣùgbọ́n bó bá máa treat ẹ bí ọ̀tá ẹ gan má sọ pé kó kú dóò bíbélì sọ pé ká má jẹ́ kí èèyàn burúkú wà láàyè torí ẹranko ni wọ́n but ó bá ti jẹ́ ọ̀tá ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ má sùn mọ́ but pé à ń dóra wa à ń lábò ara wa kò sí ìtò kan lọ́hùn pẹ̀lú ẹ̀ kò sí ìtò kan lọ́hùn pẹ̀lú ẹ̀ then gbogbo ẹ̀yin tí ẹ máa ń mọ ìyá ọ̀ṣọ́jọ̀ṣọ́ lọ tẹ máa ń ṣépè fún ìyàwó pé ó gba ọkọ lọ́wọ́ ìyálé ẹ lọ wádìí nǹkan tí ìyálé ṣe kò sí ọkùnrin náà tó fẹ́ fẹ́ ìyálé tó fẹ́ fẹ́ yàwó lé ìyálé tó fẹ́ fi spite ìyálé láì jẹ́ pé ẹ lọ wò ó kò sí ìgbà tó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn máa ń mọ̀ ní tí àwọn gan ti rí kó tó di pé wọ́n make up mind wọn láti lọ fẹ́ lòmíì kò ń ṣe kékeré I'm telling you kò ń ṣe kékeré wọn ò dẹ̀ ní fẹ́ fi spite ìyálé wọn tí ìyálé ò bá ti ṣe àwọn nǹkan kan tí ò dáa ẹ lọ wádìí ẹ so kẹ́ bá lè kẹ́ mọ̀ bẹ́ ṣe máa dá sọ̀rọ̀ ọlọ́rọ̀ bẹ́ ṣe máa ṣépè fún gbọ̀kan lọ́wọ́ ọlọ́kọ wọ́n jẹ́ kíní kan wọ́n jẹ́ kíní kan ńbo ló gbọ́kọ ẹ sí tí wọ́n fi gba ọkọ ẹ ipò wo ló gbé ọkọ ẹ sí àmọ́ pé àwọn ọkùnrin kan wà tí wàá ti ẹ̀jọ̀ wọn pé ẹ̀wọ̀ ẹgbàá ẹ máa mú lọ èyí tó bá níláárí tó bá da sí ẹ kò ń ṣe pé níláárí ní in times of owó wàá dì mú ò ní fẹ́ jẹ́ kéèyàn gbà lọ́wọ́ ẹ̀ but ìmí ìwà jẹ́ pé wàá kàn ní ẹ máa mú lọ ìmí ìdẹ̀ wà tó jẹ́ wípé ìwọ fúnra rẹ̀ ló fúnra rẹ̀ tì í síta. Hello? 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 Hello, nmiKini ma. Mo ti fẹ́ block yín gbà tẹ́ sọ̀rọ̀ mo gbọ́. Ẹ má bínú mi mọ̀ pé ti pick ẹ̀ ní jàre, ẹ má bínú nmiKini ma. Ẹ kálẹ́. Happy New Month ma. Mo fẹ́ dá sí ọ̀rọ̀ tí ó ń lọ ni ma. Ṣẹ̀rí basically ìyàwó tèmi kò like máa lá ọ̀bọ ẹ̀. And yẹn wà ẹlẹ́ẹ̀kejì àti dóra wa bí wàhálà bí ogun ni. Mo mọ̀ pé jẹ́ kẹtìmẹ́ tó ń pè yín kọ́ mo máa ń pè yín all the time. Bí wàhálà bí ogun ni. So mo kàn ní kí n dá sí ọ̀rọ̀ ni bí wàhálà bí ogun náà ni kò dẹ̀ fẹ́ àlá omi kí n fẹ́ obìnrin mi. Wo tó bá kọjú sí ẹ tó bá kọjú sí yín kẹta tó bá kẹ̀yìn sí yín kẹta tó bá kẹ̀yìn nìkan kẹ lọ tẹ́rẹ̀ ara yín pa kò ní jẹ́ kẹ fẹ́ yàwó mi Kini ṣé kẹ́pọ̀n máa ro ẹ̀yin ni àbí kókó máa ro yín tí ò bá ti gbóbò sílẹ̀ ẹ lọ ṣe nǹkan tó yẹ kẹ ṣe do the needful tó yàn kan bá lóko òun. àwọn ọmọ mi ni mò ń ro mo nífẹ̀ẹ́ àwọn ọmọ mi gan ni mi ní parọ́ pé mi ò rí mi fẹ́ kí mi mọ nǹkan tí mo lè ṣe àkọsílẹ̀ nǹkan tẹ̀ ń sọ ma 100% right mi ìdẹ́ ń ṣọmọ yín kéré ṣe understand adult ni gbogbo wa but àwọn ọmọ mi wọ́n jẹun wà wọ́n tóbi gan lọ́wọ́ mi. ìkan lè máa mú nínú méjèèjì ẹni sùúrù. that is true. o ò ní pẹ́ láyé wàá pẹ́ láyé ojú ẹ̀ ò ní rí bi. àmì mà. you understand àbí kò pẹ́ láyé o ò ní pẹ́ láyé kójú ẹ̀ má bàa rí bi àbí kò pẹ́ láyé kójú ẹ̀ rí bi ìkan ló máa mú nínú méjèèjì mo like àwọn ọmọ mi wọn ò fún mi lóbòdò ẹ̀pọ̀n á dẹ̀ máa ro mí mú yẹn
Or then gbọ́dọ̀ kàn fi ṣẹ̀dá àwọn ọmọ máa lo ilé ayé wọn. Ayé mi yàtọ̀, ayé àwọn ọmọ yàtọ̀. Mú kan nínú méjèèjì, ẹ má wá tọ̀rọ̀ sí mi lẹ́nu. Ẹ má wá tọ̀rọ̀ sí mi lẹ́nu náà. No problem. Ẹ ṣeun bọ́ mo ti sọ mo ti pè yín pé lórí ṣàbáríkò lẹ́bàá mi wó obìnrin. Mi ò rí anything mà. Okay, gbogbo yín tẹ́ wà lórí ṣàbáríkòlò. Azam mo mọ̀ pé òun gbọ́ mi báyìí, gbogbo àwọn obìnrin tó wà ń bẹ̀. Ètò bá ti jẹ́ pé ó ti pé bí 5 days tó ti chat gbẹ̀yìn bá mi delete profile wọn. Jẹ́ kó wọ́n sọ fún mi pé wọ́n sanwó kiri kan. Delete profile wọn dànù. Jẹ́ káwọn míì new set kan wọ bẹ̀. Tán mọ bí wọ́n ṣe ń chat, tán mọ bó ṣe ń mọ nǹkan tó wọ́n fẹ́. Àwọn tó ti wà ń bẹ̀ tó ti tó 10 days tí wọ́n ti chat. Bá mi delete gbogbo profile wọn dànù. Kó dẹ̀ block wọn straight off. Shabarikolo.com ẹ lọ register ń bẹ̀ àtọkùnrin àtobìnrin tó bá ti mọ̀ pé ó máa chat ni o. Tó bá ti ní chat má lọ sórí ẹ̀ o. Torí pé tó bá ti lọ síbẹ̀ tó ti pé 5 days 7 days 10 days that chat gbẹ̀yìn mo máa bẹ̀rẹ̀ sí ní máa delete ẹ̀ ni. Àbẹ́mi lẹ́ ń bá wí mọ́mí àlàmì ẹ̀ka alẹ́ o. Tálẹ̀ ó tún gbẹnu tán o. Kí làwọn ìyá wa wá ṣe fún yín báyìí torí Ọlọ́run? Èmi lẹ́ ń bá wí yìí. Allahu Akbar. Èmi lẹ́ ń bá wí. Iná ń jó mi o. Wàláhì tàláhì iná ń jó mi. Ó kàn dùn mí pé ń jọ́ kínní àná fún mi lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ ni. Irú àbúrò ìyá Àjẹ̀bú tó pè yín jọ yẹn. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó wà nílé ọkọ. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Nǹkan tí mo fẹ́ máa béèrè tí mo fẹ́ kẹ́ máa bá mi béèrè nìyẹn. Èmi ò dẹ̀ fi yẹn ṣe. Àbúrò ló jẹ́ sí ìyàwó tọ̀dọ̀ mi bíbà bẹ́ẹ̀ tí mi ò fi yẹn ṣe. Ẹ̀yin náà wá wò. Kójúmọ́ tí ìyàwó ti tèmi mo mọ̀ gbìyànjú. Wàláhì tàláhì látijọ́ tí mo ti mọ̀ ìyá Àjẹ̀bú báyìí lọ́rọ̀ ìgbésí ayé mi ti dàrú. Ọlọ́run ló kàn fi ìlú òyìnbó yìí ló fi bò mí láṣìírí. Rẹ́rẹ́ run àǹtí rẹ́rẹ́ run bí àṣàfẹ́lá Níkúlápó tọ́lọ́ngbò foríjì bàbá rẹ́rẹ́ run o. Ẹnìkan ló mọ̀ ni. Anyway, ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́. Máa padà wá. Mo sì máa wá ṣe ètò lórí nǹkan tí ojú àwọn ọkùnrin kan ń rí. Ìyà tí wọ́n ń jẹ níkọ̀kọ̀ tó jẹ́ wípé a máa ya ẹ̀yin gan tẹ́ jẹ́ obìnrin lẹ́nu. Because tí bá ń sọ̀rọ̀ ẹ máa ní mò ń support obìnrin, mò ń support ọkùnrin, tí gbogbo wa bá kẹ̀yìn sí wọn, wọ́n máa kàn máa kú ni. Ẹ rí pé ọkùnrin ló máa ń kọ́kọ́ kú. Àwọn ló máa ń sábà kọ́kọ́ kú. Ọlọ́run ò fi èjì pínkún, àwọn ló máa ń sábà kọ́kọ́ kú. Ọkùnrin mi pé ó di nuisance lẹ́ni, obìnrin ló sọ débẹ̀. Ọkùnrin mi di ọ̀mùtí lẹ́ni, obìnrin ni. Ọkùnrin mi wà homeless lẹ́ni, obìnrin ni. Ẹ wá máa ṣe bẹ́ẹ̀ ni wípé ọkùnrin ọkùnrin nìkan ló burú. Ẹ máa sọ bẹ́ẹ̀ ni pé àwọn nìkan ló burú. Mo mọ nǹkan tí ojú wọn rí, ṣebí kan ni mo sọ fún yín. Ìwé òun láti gbé ìwé ẹ̀ wọlé ní ọjọ́ Tuesday. Bọ̀bọ́ yẹn ló ti ń san owó ilé, ó ń san owó ilé kò gbé bẹ́ẹ̀. Ìgbà tó ní kí bọ̀bọ́ yẹn jáde nínú ilé, mo wà lára àwọn tó lọ bá wọn dá sí. Ó ní kí bọ̀bọ́ yẹn jáde nílé, ó move on pẹ̀lú live ẹ̀, ó tún fẹ́ frustrate ẹ̀. Asadi ẹni tí mo bá sọ̀rọ̀ ó ló máa san 19,000 pounds. Mo dẹ̀ sọ fún ẹ pé tí ò bá ṣiṣẹ́, tí ò gbàwé, báwo ló ṣe fẹ́ rówó san? Ó ní kó lọ yáwó. Ta ló yáyàn lówó nílùú òyìnbó? Ó ní pẹ́pẹ́sẹ́ kan tó bá máa ṣe nǹkan, ó mọ bó ṣe. I don't want to be your friend if you are listening to me, if you are watching me. I am not your friend. I'm not your friend. I will never be your friend because I will never be party to evil. Èmi ò ní ṣe bẹ́ẹ̀ fọkùnrin láyé. Kò sí iye tó lè jẹ mí. Mi ní fẹ́ jẹ́ kí nǹkan tó gbé dání kó bàjẹ́ mọ́ lọ́wọ́. I won't do it. Even kó jẹ mí lówó, màá sì struggle pé kí n lákàtà lọ tọ́ kó sì gba kinní yẹn náà. Ó lè wá gbà tọ́ kí wá fún pa pé wàá sanwó mi. Èmi ò ní dúró pé tí ò bá sanwó kó bàjẹ́. I can never be your friend. You are evil. Never. I don't even want to talk to you again, but I'm waiting. Tí ìwé bọ̀bọ́ yẹn bá bàjẹ́, máa gbé ẹ síta kí gbogbo àwọn èèyàn rí ẹni. Máa gbé ẹ síta kí gbogbo ilé ayé kí wọ́n rí ẹ. Tí ìwé bọ̀bọ́ yẹn bá bàjẹ́, ó ní mo sọ, ìwé lẹ́kan tó bá bàjẹ́, máa gbé ẹ síta. Báyìí, gbogbo ayé ló máa rí ẹ. Wọ́n á rí itú tó pa. Èmi ò fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀.
at the fact that the guy is not living with you, ó dẹ̀ ń sanwó ilé, ó dẹ̀ ń gbowó ilé lọ́wọ́ ẹ̀ per month, ó wá ní pé pẹ́pẹ́sẹ́ kan torí pé ó ń ṣiṣẹ́, wọ́n gbé bíìlì 19,000 wá fún ẹ nítorí tiẹ̀ ọmọ ẹ̀ ò rí fún kinní kan school wà, orúkọ ẹ̀ wà lórí ilé, ó ti lọ bímọ, ṣé kíwé yẹn bàjẹ́ ni? This is the last point ọmọ yẹn fẹ́ gbà, ṣé kó bàjẹ́ ni? Tí ìwé yẹn bá fi lè bàjẹ́, àwọn ará London àbá wa dá sí torí mo máa gbé ẹ wá sórí ètò, ìmá dẹ̀ fi picture ẹ̀ sí. That's scanning. Ire o, dàbọ̀.